Bismillahirrahmanirrahim. yanu àfà yìí. Kafani kamaluddini fakharan wa ma'kila alayhi ridar rahmani fi kulli lahzatin. Kafani kamaluddini izzan wa rifatan bihi barakal maula khitabi wa mihnati. Kafani kamaluddini fi kulli fikrati yudawi bi'ilmi kulla qalbin wa hikmati. Wa hadha kamaluddini fil hilmi sayyidun wa fil ilmi ra'sun innahu kana hujjati. Kafani kamaluddini fid dini murshidan wa mir'ata rushdin kanzu fadli wa ni'mati. Bihi sirtu ma'rufan ladan nasi kullihim àlùbáríkà alájà bẹ̀rẹ̀. مجدوني في الدعاء والعشية أدبية أبدية من شيخنا فهو الأدب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي يختص برحمته من يشاء، والصلاة والسلام على النبي المختار نبينا محمد صلى الله عليه وسلم. اللهم صل عليه وعلى آله وأصحابه وعباد الله الصالحين. أما بعد، adúpẹ́ púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run bí ẹrú bá mọ núrò yóò mọ̀ pé kò sẹ́ni kankan tí a dúpẹ́ fún tí kì bá ṣe Ọlọ́run ọba. Allah. ṣukuru làábdì li rabbihi ìbádà. kẹrù ó ronú àbí kó rorí kọ́ á mọ̀ pọ́pọ́ ọlọ́yẹ Ọlọ́run ọpẹ́ làádú á kọ́ ládàá pé ń sin lọ́hùn lẹ́ni. Allahu Akbar. Olúwa kọ́ la nira wa o, ìwọ Ọlọ́run ló ní wá, ìwọ ló mọ̀ wá, o sì mọ̀ wá lámọ̀ tán, ọmọ wá lámọ̀ yípo. ọ̀dọ̀ ẹ láti wá, ọ̀dọ̀ ẹ lá padà sí, ìwọ láwa jábọ̀ fún. iṣẹ́ rere, ìwà rere, ìrìn rere, ọ̀rọ̀ rere téèyàn fi pàdé ojú rere Ọlọ́run mọ́sà fi sáwọn ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. iṣẹ́ bú, ìrìn bú, ọ̀rọ̀ bú, ìṣe bú, ìwà bú téèyàn fi pàdé ìbínú Ọlọ́run tí fi dọmọ náà mọ̀já sẹ́gbákò rẹ̀. Àmín. atọ́rọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad, Sallallahu alaihi wasallam. ànábì tó ṣe pé wo Ọlọ́run lọ́sàá lẹ́sà láàrin àwọn ẹ̀dá ẹ̀. ìkẹ́ náà kọ́ mọ́pin lórí ànábì Muhammad kó dórí àwọn aráalé ànábì Muhammad sallallahu alaihi wasallam àti àwọn sàábé àti gbogbo àwọn tí wọ́n fi dáadáa tẹ̀lé, tí wọ́n jẹ́ ẹni rere títí láéláé. Ọlọ́run má yọ àwa náà lẹ̀ ń bẹ̀. Àmín. gbogbo mùsùlùmí, gbogbo ọmọnìyàn lágbàáyé, gbogbo ẹlẹ́kọ̀ọ́ jákèjádò ayé tẹ́rí wa lónìí, ntẹ́ torí ẹ̀rí wa náà ni pé afẹ́já tún jẹ oyè wò. kí ni nǹkan náà? alájà àgbà ni àfa àgbà. Radiyallahu ta'ala anhu wa ardahu. Allahumma arda anhu. Àmín. alájà àgbà
tàbá dákọ̀ alájí àgbà ètò súnmọ́ làákàyè gbogbo àwọn ọmọ kéwú òun náà ní ká máa rántí Sheikh Muhammad Kamaluddin Habibullah ibn Musa al-Adabi ọlọ́mọba radiyallahu ta'ala anhu wa arda ọlọ́mọba àṣẹlẹ́kùn yọnu rẹ̀ fún wọn. àmọ́ ṣáájú ká tó wọlé ọ̀dà káàkì gbogbo ẹni tí ń gbọ́ wa tí ń wò wá ó sì dá káàkì gbogbo mùsùlùmí àgbáyé pẹ̀lú kíkí tó kó gbogbo ayé pọ̀ tí ó ṣe yàtọ̀ láàrin àkókò kan sásìkò kan òun náà ni assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم وزادهم إيمانا فقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم إلا تنصروا فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين أفاق الشيخ تاج العربي إذ هما في الغار الشيخ محمد الجامع اللبيب إذ يقول لصاحبه لا تحزن bàbá wa alájà àgbà إن الله معنا tí wọ́n jẹ́ ọmọ kéwà àfa àgbà tá a dákọ̀ yìí الشيخ محمد Kamaluddin Habibullah al-Adabi ọlọ́run ṣàlékún yọ́nú rẹ̀ fún wọn. وأيده بجنود لم تروها gbogbo àwọn tí wọ́n ṣáájú àwọn yìí وجعل كلمة الذين nínú mímọ̀ nínú ẹ̀sìn كفروا السفلى ọlọ́run bá ṣàlékún yọ́nú rẹ̀ fún wọn. وكلمة bàbá ọmọ yíyà bàbá kò kí ó kò béèrè العليا olùyọ kalimatullahi hiya al-ulya وكلمة الله هي العليا lélò lè fẹ́ kà nínú ẹ láti pọ̀ tó. والله عزيز حكيم هذه ناقة الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم. هذه ناقة الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم فيأخذكم عذاب أليم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. فإن
حسبي الله لا إله إلا bàbá wa àgbà Sheikh Alim ọlọ́run bùkún alikiyama wọn. عليه توكلت bàbá lágége ọlọ́run bùkún alikiyama wọn. وهو رب العرش العظيم. bàbá wa àgbà lókè Agodi ọlọ́run bùkún alikiyama wọn. bàbá wa ndásàlá àti ọlọ́run bá kẹ́ gbogbo wọn pọ̀ bàbá àgbà Ìgbìdòmọ̀ ìmọ̀nù ni àwọn àfáànù àwọn ẹni ọlọ́run bá kẹ́ gbogbo wọn. bẹ́ẹ̀ la fẹ́ kàtà bá ní a máa kà á àdìkà tán lójúlé tí iná kọ̀ọ̀kan akínwọn tẹ́ ti lọ láìkì àmọ́ akínwọn tẹ́ sẹ́kù láyé ọlọ́mọ padà lẹ́yìn nìkọ̀ọ̀kan. gbogbo àwọn tó ń délédè wọn bẹ́ẹ̀ ti bàbá ọlọ́lá àwọn ọba ìlú Ìlọrin sheikhu wallahu ya'simuka minan nas la takhafu darakan wa la takhsha salamun qawlan min rabbir rahim hasbunallahu wa ni'mal wakil wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. bí wọ́n ti ní lé òun nù bàbá wa Alhaji Àgbàjá mọ bí ilé náà ti tóbi tó nínú ilé tà lè sàrífísì ọ̀kan nínú ilé ni. bàbá ọlọ́lá ọba àbẹ̀ ọlọ́mọba fẹ́ láyàbalẹ̀. àmín. nípa àwọn tó ń jẹ́ khalifa bàbá Khalifatul Adabi yìí tuntun ọlọ́run jẹ́ wọ́n lọ́ọ̀yẹ̀ náà pẹ́ alibarikọ́lá níbi lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ látọrọ gbogbo tí ń jẹ́ khalifa wa aláìgé lọ́n bá ṣàlékún tọ́sọ́nà fún wọn bá ṣàlékún àánú rẹ̀ fún wọn alibarikọ́lá níbi Muhammad mélòó la fẹ́ kàn bí àbá yìí ọjọ́ kan lọ mọ́ wa lọ́wọ́ tó bá rí bẹ́ẹ̀. Alhaji Àgbà ni àfa àgbà bàbá tí ń sọ̀rọ̀ bàbá tí ní Alhaji Àgbà àwọn ìfà sí Sheikh Muhammad Kamaluddin Habibullahi al-Adabi مؤسس ومدير مدرسة الزمرة الأدبية الكمالية Òkèkèrè Ìlọrin. ní à ń wínú. àwọn làwọn ìfà sí. àkọ́kọ́ mufti fúlù Ìlọrin. bàbá wa Sheikh Muhammad Kamaluddin ta sọ̀rọ̀ wọ̀nyí. bàbá fẹ́ kó kọ wọn má dàpọ̀ Sheikh Kamaluddin. Kamaluddin oyè ní látọ̀dọ̀ àfa àwọn àfa àgbà Sheikh Tajul Adabi. ó kọ wọn ni Muhammad Tukur Muhammad náà láyé wá tẹ̀ mọ́ wọn la bàbá wa fẹ́ pè tó fẹ́ pè dáadáa wa ní Sheikh Muhammad Kamaluddin Habibullah ibn Musa al-Adabi. Allahu akbar radiyallahu ta'ala anhu wa arda. a bí wọn ní in 1905 ìtàkàn gbé wá bẹ́ẹ̀ ìtàkàn gbé wá pé a bí wọn ní 1907 èyí yóò ti bá wò kó jẹ́ èyí yóò tí bá wò kó jẹ́ méjèèjì ní gbajúmọ̀ wọ́n sì kú ní 2005 ní December on the 18 ìjọ Sunday ẹlòmíràn òkè bò làbá yìí ṣe ha ní ẹyẹ báyìí mọ́ ha tóró ó kú jọ́ mọ́kànlá tí ń dé láti Cairo ni wọ́n kú ọlọ́mọ kádàrá kí n bá wọn láyé mọ́ padà ọlọ́mọ sábà ṣẹlẹ́kùn yọnu rẹ̀ fún wọn. bàbá Alhaji Àgbà báyọ̀ bá ròyìn wọn nínú táyé wọn fi ròyìn wọn ní sùúrù àwọn ni wọ́n ní ìròyìn sùúrù tí nínú haddu ilmi bẹ́ẹ̀ mi ṣe máa ṣe látàdá ilma don't tell us that you know everything if you are saying you know everything it means you know nothing. ẹ bá sọ fún wa pé gbogbo nǹkan lòun mọ̀ tán ẹ àgbà sọ pé olódo ni ọ́ antahajal nas ń dédé báwa ṣe mọ̀ọ́mọ̀ n tó yé wa sáká ni pé bàbá sọ̀rọ̀ sùúrù bàbá Alhaji Àgbà wà ní number 1 hatta yudrabu bihi mathalan tó fi di pé ayé wọ́n fi ń ṣàpèjúwe àwọn ni wọ́n sọ fún wa pé báyé bá tiẹ̀ kàn gírí ní wọ́n múnú bí mi ni wọ́n sún mi kàn gírí ló jẹ́ kí n bínú bàbá ní tán bá sún ẹ̀ kàn gírí wàá dẹ̀ tún máa pẹ́ gírí. ó túmọ̀ sí pé ọlọ́run fi sùúrù ó fi tì sọ́dọ̀ òun. Allahu akbar. làáfà ìsọlẹ̀ kan pé kàfáàní Kamaluddin fil hilmi sayyidun. Kamaluddin fil hilmi sayyidun. pé hí òun kọjá ìdára. Kàfáàní Kamaluddin
سيد وفي العلم رأس إنه كان حجة. nínú táyé tó fi mọ̀ wọ́n الله أكبر. òun náà ní taqwallah ìbẹ̀rù ọlọ́run. ọ̀pọ̀ èèyàn tí ó bẹ̀rù ọlọ́run wọ́n ń bẹ̀rù ọlọ́run ní gbangba nìkan ni o wọ́n bẹ̀rù ọlọ́run dénú. ọlọ́run ṣàánú bàbá alájà àgbà wọ́n bẹ̀rù ọlọ́run nínú wọ́n tún bẹ̀rù ọlọ́run níta السلام. débi pé ohun tí wọ́n ń lò ẹ̀ sì máa gbóòórùn bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀. صوت المتقي. ó sì máa fà yìí كفاني àdàbí àwa di sautul muttaqin. كمال الدين ìbẹ̀rù ọlọ́run ó gbé o. في الحلم سيد وفي العلم رأس إنه كان حجتي. ó di mélòó nù ní ó di méjì. àkọ́kọ́ tahalla bis-sabri. ẹlẹ́ẹ̀kejì tamayyaza bitaqwallah. ẹlẹ́ẹ̀kẹta tafawwaqa bil-ilm ìmọ̀. ọlọ́run fi mọ̀ ṣàánú bàbá ó kẹ́ wọn ní mímọ̀ tó yanjú ní mímọ̀ tó ṣaka ló fi ní àbá ìwò ló wí kàfá ní. كفاني كمال الدين في الحلم سيد الله. وفي العلم رأس إنه كان حجتي. وفي العلم رأس إنه كان حجتي. láì kò ní fọ́lọ́gùn bàbá wa alájà àgbà tá ń sọ̀rọ̀ nípa wọn yìí radiyallahu ta'ala anhu àrùdọ̀ wọ́n ké Kùránì lè bàbá ta wọ́n bẹ̀rẹ̀ lọ́dọ̀ àfáwà kan ọlọ́run kádàrá pé àfáwà míì náà ni ó parí ẹ̀ fún wọn ilé bàbá ta bàbá ò sì lè má rí fáàsì pé ilé kéwù mi ilé ọ̀dọ̀ àfáà mi nù ni. يا سلام. كفاني كمال الدين في الحلم سيد وفي العلم رأس إنه كان حجتي. innahu kana hujjati. وفي العلم رأس إنه كان حجتي. lẹ́yìn bẹ́ẹ̀ ní 1919 ni wọ́n dọ́dọ̀ àfáà àgbà Sheikh Tajul Adabi رضي الله تعالى عنهما وأرضاهما. 1919 ni wọ́n dọ́dọ̀ àfáà àgbà Sheikh Tajul Adabi ó túmọ̀ sí pé àfáà tọ́kọ́ wọn lálùkùránì àbí kí n sọ pé àwọn àfáà tọ́kọ́ wọn lálùkùránì àti àfáà àgbà àwọn tá jẹ́ àfáà tí bàbá alájà àgbà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn. ẹ dákun mo bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí àtèyí tá a ṣe kọjá ń jẹ́ oní àtèyí tá a ń ṣe lọ́wọ́ àwọn ń bú àwọn kan ní kò sọ́ọ̀rọ̀ ègbú ń bẹ̀ o finú tọ́ mọ́ ọkàn tọ́ mọ́ ni kó fi gbọ́ ni kó fi tẹ̀lé torí gbogbo ń tàn ṣe ìkárùkọ́ lọ jẹ́jọ́ rẹ̀ wájú ọlọ́run èmi a máa sọ fáwọn èèyàn èébú kí lálàá fẹ́ bú ẹnì kankan èpè kí ló ti ẹ̀yẹ tá a máa ṣẹ́ fúnra wa gan tí gbogbo wa ti di mọ̀lẹ́bí gbogbo wa ti di mọ̀lẹ́bí Allahu akbar. a ní mọ̀rìkàsí ní bàbá a ní mọ̀rìkàsí lẹ́gbọ̀n a ní mọ̀rìkàsí lábúrò a ní mọ̀rìkàsí lọ́rẹ̀ẹ́ a ní mọ̀rìkàsí lánàá bá a ti ní wọn tí wọ́n pọ̀ tó nì bẹ́ẹ̀ náà látún ní wọn lálùkìyámà a ní wọn láyé a tún ní wọn lọ́run Allah. a ti dọ̀kan náà ti dọ̀kan náà èyí táwa ń fi eléyìí ṣàlàyé ni pé déédéé ń tọ́ba kan kó wá ẹ̀jẹ̀ òbu ọjọ́ gbà á ń padà bọ̀ déédéé ń tọ́ba jọ kan kó wá ẹ̀jẹ̀ àjọ gbà á ní
ọdún 2003 tí n bá ṣe mistake àbí 2004 ọ̀kanu méjèèjì àwa ní sanathani ajamiya àbí sanathalitha ní àwọn tíra tarikh tá a lò ọ̀kan náà àwọn tíra tá a lò mọ̀álìfù tó ṣe tíra náà ara wọn fáṣí àrí ni ó wá kóòtì bàbá Lágége nínú tíra yẹn ọdún náà ni mo ti fún bàbá Lágége ní rọ́ìdù tàlífù lìfúríkì ìsọpẹ́ ní tó ṣe tíra jù wọn lọ sí o wọ́n sì mí gbọ́yé o àmọ́ ntọ́lọ̀ ń bá fi kẹ́yàn ntọ́lọ̀ ń bá fi sàánú yàn ẹjẹ́ àgbà fọlọ́run lórí ẹ̀ rọ́ìdù tàlífù lìfúríkì ìmọ̀ bóyá nìkan ṣáájú mi lórí rẹ o òun ló jẹ́ ń dákọ̀ déètì bí wọn náà bá ti wá ní títí ẹ ṣáájú tèmi yìí àmọ́dédé ọdún nu mo sọ̀hún ọlọ́nkọ́ mọ́sàbá kẹ́ gbogbo wọn ó sì bùn alálùbáríkà wọn. bàbá wa alájẹ́ àgbà radiyallahu ta'ala anhu radiyallahu ta'ala anhu àrùdọ́ amina wọ́n pàdé oríṣiríṣi challenges nígbà tí àfa àwọn gbé àmọ́nà náà lé wọn lọ́wọ́ tán ìwúrọ̀ àmọ́nà tá àfa àwọn Sheikh Tajul Alabi gbélé wọn lọ́wọ́ yìí làwọn náà ń gbélé gbogbo àwọn ọmọ kéwú wọn náà lọ́wọ́ kí làmọ́nà náà àmọ́nà tẹ́ bá kéwú tán o ẹ máa lọ́ọ́ fi kọ́ yàn ẹ bá dọ̀dọ̀ bàbá alájà àgbà tán bá ní ewu lẹ́ wá ń ṣe báyìí bọ́ọ̀ bá ti sọ pọ̀ nǹkan máa ń kéwú kò lè yá wọn látó ó túmọ̀ sí pé àmọ́nà tá àfa àgbà Sheikh Tajul Alabi gbélé wọn lọ́wọ́ yẹn àwọn náà tẹ́wọ́ gbà á àwọn náà sì ń transfer sórí gbogbo àwọn tá à ń jọmọ̀ a'udhu billahi minash shaitanir rajim wallahu yakhtassu bi rahmatihi man yasha. a'udhu billahi minash shaitanir rajim. kò síjà o. bismillah. kò sọ́tẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ kò sógun àfẹnubá sọ́dà bẹ́ẹ̀ ló kù àlàyé ọ̀rọ̀ ni o. والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. بولو يا فاي والله يختص برحمته والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم والله ذو الفضل العظيم. Táyé Kẹ́hìndé tó jáde nínú ìyá kan náà tí bàbá kan náà jọ ni tí wọ́n jọ bí wọn ó lè ṣeé ṣe kó jásí pé àrà tọ́lọ́wọ́ fi wọ́n dá kò ní jọra wọn gbogbo náà ni wọ́n sì dèèyàn kọ́lọ́wọ́ tó mọ̀ọ́mọ̀ kó tó fàlájà gbà kó tó fi wọ́n sọrí gbogbo tí ń jà dàbíyà kó tó fi bàbá Lágége sọrí gbogbo tí ń jà mọ̀rìkàzíyà kó tó fi bàbá wa àgbàlagbà jì sọrí gbogbo tí ń jà zùmùrà ṣé kò sáàfà àṣáájú kó tó dé ni àbí kò sáàfà lẹ́yìn tiwọn. wallahu yakhtassu bi rahmatihi man yasha'u wallahu dhul fadlil azim. والله ذو الفضل العظيم. ṣé kò sáàfà àṣáájú wọn àmọ́ wu Ọlọ́run ó gbé ọlá bẹ́ẹ̀ lé wọn lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a dákọ̀ yìí ìdí igi kan náà nìdí igi wọn. Allahu Akbar. igi wo ni àfàgbà Sheikh Tajul Alabi àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a dákọ̀ yìí ìdí igi kan náà nìdí igi wọn. wọ́n ti jáde. bàbá Àgbàlá Ìgéjà mọ̀ pé nínú ibi táwọn ti ṣàǹfààní nínú àwọn tó ń jà àfa àwọn àfáàwọ̀ ẹ̀sìn ní òbí wa àfẹ́ ẹ̀sìn Sheikh Zakariya àfọ ọmọdá ló sì kọ́ wọn kéwú Sheikh Zakariya àfọ ọmọdá sì jẹ́ ọ̀kan nínú àgbàgbọ́ ọmọ kéwú fún Sheikh Tajul Alabi. wallahu yakhtassu bi rahmatihi man yasha wallahu dhu
العظيم. nígbàtí Allahu akbar kabira gbogbo àwọn yìí rí ìmọ́lẹ̀ ọlọ́run lára bàbá wa Alhaji Àgbà fasajadu lahu wọ́n rí ìmọ́lẹ̀ ọlọ́run lára bàbá wa Alhaji Àgbà gbogbo àwọn àfáà tó ti ṣáájú kó tó di pé bàbá Alhaji Àgbà dé tí wọ́n sì jẹ́ àfáà ńláńlá wọ́n wá rí pé ẹ̀sà kan ní wọ́n sì gbà fọ́lọ́run láre bó tilẹ̀ jẹ́ pé láti láéláé náà ni pọ́n bá ń ṣe nǹkan mí nǹkan náà ti lè wọ́n dáa tó bí ó ti rẹ́ni tí ó mọ ìyọ́ bẹ́ẹ̀ náà ló rẹ́ni tí ó mọ bu ẹ̀ kọ́dà bẹ́ẹ̀ bá ṣe tún ṣe nǹkan mí tí ó dáa pẹ̀lú lérí àìdá náà ó tún rẹ́ni tí ó mọ ìyẹ́ ó tún rẹ́ni tí ó mọ bu ọ́. Wallahu yakhtassu bi rahmatihi man yasha'u. Àlùbáríkà fún àgbàṣe òtá ìjẹ́rẹ́bì ọlọ́mọ́sàjọ́ sọ fún gbogbo wa. Àlùbáríkà àbáwá Alhaji Àgbà Sheikh Muhammad Kamal ní ọlọ́jọ́ sọ kalẹ̀ fún gbogbo wa. Gbogbo àwọn táwọn rí ìmọ́lẹ̀ ọlọ́run wọ́n rí àánú ọlọ́run yára Alhaji Àgbà. Wọ́n pọ̀ táyọ̀ nígbà mí láti lè dákọ̀ wọn. Àmọ́ nù èyí tó gbajúmọ̀ òun ni bàbá Sheikh Ibrahim Dindi. Ọ̀kan nínú àwọn àfáàgbà lánàá ni wọ́n. Àbí tí ń dìjẹ́ tá lọ náà mọ̀. Sheikh Ibrahim Dindi wọ́n wá wà Alhaji Àgbà títí wọ́n wá ní Ujubatu Zamani ní ìmọ̀núgbà. Kí ló bí ìmọ̀núgbà? Ìmọ̀núgbà náà ni pé àrírò èyí rí nígbà tí ń lọ ayé bọ̀ ọmọ kékeré kó sì mú lẹ́nu tó báyìí àrírò èyí rí ọmọ kékeré kọ́lọ́wọ́ sì ti bùn ní ìwòye tó jìnnà tó báyìí àrírò èyí rí. Wallahu yakhtassu bi rahmatihi man yasha'u. Wallahu dhul fadlil azim. Wallahu dhul fadlil azim. Àwọn ni wọ́n pe bàbá Alhaji Àgbà ní Ujubatu Zaman ìmọ̀gbà. Bẹ́ẹ̀ bá sì tọ ìtàn Alhaji Àgbà láti bẹ̀rẹ̀ dé parí yóò rí i pé huwa min ajibi zaman ọ̀kan ni wọ́n nínú àwọn ìmọ̀núgbà ayé ọ̀kan ni wọ́n nínú àwọn ìmọ̀núgbà ayé especially láyé ìgbà tá à ń sọ̀rọ̀ báyìí. Allah. Wallahu yakhtassu bi rahmatihi man yasha'u. Wallahu dhul fadlil azim. Wallahu dhul fadlil azim. Dẹ́kun ọmọ ìyá mi kò díjà. Kò díjà. Atuma li fulani li fulani. Wa atuma li fulani li fulani. Ní táwọn sọ nù. Dédé ń tọ́ba kan kálukú ẹ fún kálukú. Kò sẹ́ni tọ́lọ́run ọ̀kẹ́. Kò sẹ́ni tọ́lọ́run òṣòre fún. Má gba oore tẹnì kejì pọ̀ má tiẹ̀ kó rò pé ìrìn náà wàá jẹ́ ti ọ̀pọ̀. No, má ṣe bẹ́ẹ̀. Polo wi afa yìí. Wallahu yakhtassu bi rahmatihi man yasha'u. Wallahu dhul fadlil azim. Wallahu dhul fadlil azim. Ìyẹn ló fà á. Ọlọ́mbà ń bukú rẹ̀ kí á mọ̀ bàbá lágége. Àmín ya Allahu. Bàbá wa ni wọ́n. Àfáà wa ni wọ́n. Wọ́n lè mọ nǹkan mìíràn tó lè tẹnu ẹ̀ jáde lórí rẹ̀ o. Lẹ́yìn tí mo sọ ọ̀hún. Bàbá wa ni wọ́n. Àfáà wa ni wọ́n. Olùfẹ́ wa sì ni wọ́n. Wallahi bẹ́ẹ̀ bàbá Alhaji Àgbà ni wọ́n gbin ìfẹ́ wọn sínú ẹ̀mí tiwa. Allahu akbar. Bó lórí àfáà yìí. Wallahu yakhtassu bi rahmatihi man yasha'u. Wallahu dhul fadlil azim.
nígbà tó di 1982 in 1982 wòye ọdún tó ti gùn sísìn tí bàbá wa Alhaji àgbà Sheikh Muhammad Kamaluddin tí wọ́n ṣèyàwó àwọn ọmọ àwọn bàbá Khalifa àkọ́kọ́ Sheikh Safiyullahi Kamaluddin tí wọ́n jẹ́ al-Mufti Thalith lil-Imara ti Ìlọrin tí wọ́n jẹ́ mufti ẹlẹ́kẹta àti bàbá wa Alhaji àgbà tó ẹ̀sẹ̀ lọ láìkò pẹ́ yìí Sheikh Ahmad Ọláyíwọlá Muhammad Kamaluddin àti bàbá wa Sheikh Abdullah Sultan Muhammad Kamaluddin Habibullah Al-Adabi àti gbogbo àwọn ọmọ ìyá wọn 1982 tí wọ́n ṣe ìyàwó tàwí tí wọ́n ṣe ìnáwó yìí bàbá wa Àgbàlá Gègé ni wọ́n wá ṣe wà sí ìjọ náà. tó fún Ọlọ́run. bàbá wa Àgbàlá Gègé dákun lọ gbọ́ késẹ̀tì náà ń bẹ lọ́dọ̀ tèmi lọ gbọ́ késẹ̀tì náà. Wallahu yakhtassu bi rahmatihi man yasha'u wallahu dhul fadlil azim. ó ní rọ́mọ àdàbíyà gidi kan kó fẹnu àtẹ́ bu Alhaji bu Àgbàlá Gègé ò ní rí ọmọ àdàbíyà gidi kan kó fẹnu àtẹ́ kan Àgbàlá Gègé. ẹ dákun gbogbo ẹ̀yin jàmáà wa ẹjẹ́ máa ń tá máa sọ o nítorí kí n tọ́ ń sọ jáde ọmọ bàbá padà wá di èébú fún wọn náà lọ́jọ́ ọ̀la. mo kó tí ọ̀rọ̀ kan jọ ní ìpẹ́ nìkan sọ pé ẹ̀yìn tá Àgbàlá Gègé ṣe fà Alhaji àgbà ipe mùjámẹ́là ni tí wọ́n bá sọ fún yẹn pé ẹ̀ ń ṣe mùjámẹ́là ọmọ kó ń fi kásìbù ti sọ́dọ̀ wọn nù ni. òun sọ pé wọ́n parọ́ nìyẹn pé wọ́n ń sọ tí ò sí lára yẹn mo sì sọ fún wa pé nínú mímọ̀ tẹ́mi mọ̀ Àgbàlá Gègé wọn ò ní láyẹ̀mú dáhùn náà sà ilá bì máa fi bẹ́ẹ̀ bá rí wọn tí wọ́n ròyìn ẹnìkan tí ń bẹ lára ẹ̀ ní wọ́n fi ròyìn. èyí náà ló ṣẹlẹ̀ lọ́dún kan yà yín tí Allahu Akbar ẹ̀dá kan já máa sọ̀rọ̀ tá a máa sọ jáde. Wallahu yakhtassu ayé ń gbọ́ wọ́n sì kọ́lẹ̀. man yasha. àbá kan nílùú yìí náà ni o. Wallahu dhul fadlil azim. ó fẹ́ pìtàn bàbá rẹ̀ àbí kí n sọ pé ó fẹ́ bú ọ̀kan nínú àwọn jàmá rẹ̀ ẹ wá ń sọ pé ìwọ lágbájá nínú wáàsí ni o ìwọ lágbájá báyìí ni bàbá rẹ ṣe fẹ́ ìyá rẹ báyìí ni bàbá rẹ ṣe fẹ́ ìyá rẹ òun làwọn èèyàn wá kóòtù ni wọ́n fi làákàyè sí pé òkè definitely ọ̀hún sọ pé nígbà tó ti lè pẹ́ ni òun lọ́ọ́ máa lè yẹn ọ̀hún sọ pé bàbá yẹn oníṣìná ni. ẹ dákun gbogbo ẹ̀yin tí ẹ ń fẹ́ra àwọn àfáà ẹ máa hàn àtẹ̀dẹ̀ tẹ́ máa pè jáde lẹ́nu nítorí kẹ́ má bàa sọ ọ̀rọ̀ tẹ́ ń sọ ohun di ọ̀ràn mọ́ wọn lọ́rùn kọ́ má bàa wá di ìyá ńlá lábẹ́ yìí náà níwájú Ọlọ́run lọ́jọ́ ọ̀la. Wallahu yakhtassu bi rahmatihi man yasha'u. bẹ́ẹ̀ òun náà ló ti kọ́kọ́ sọ̀rọ̀ tó ti bú bàbá rẹ̀. Wallahu dhul fadlil azim. ẹni ó pe ọmọ kan ní ọmọ àlè sẹ́mi pé ń sọ fún mi àbí. fadlil azim. ajẹ́ kí bàbá òun ẹ dákun àrọ̀ wá ni. amamantawi. bàbá wa Àgbà Lágége ayọ̀kọ̀ tiwa kiramakillah. àwọn ni wọ́n wá ṣe wá sí ibi tí mo ti yanu o. bẹ́ẹ̀ni. àwọn ni wọ́n ṣe wá sí lọ́dún náà. kiramakillah. wọ́n wá ní èyí tí ń retí irú ọjọ́ òní èyí tí ń retí irú ọjọ́ òní tó túmọ̀ sí pé ìpè wọn ọjọ́ náà ìdùnnú ńláńlá ló já sí fún wọn káàsì má parọ́ àwọn àyè kan ń bẹ títí dòní dọ̀la sábà pé ẹ̀ pé kéèyàn wá ṣe wá sí ń bẹ èèyàn mọ̀ pé èèyàn rí inú àlùbáríkà ni.
àwọn ààyè kan bẹ tọ́kọ́ mo ti hùn àwọn ààyè kan bẹ tó ti bá wọn jìnnà sùnú ààyè tó bá jẹ́ ààyè kan bẹ tó ṣe pé tí wọ́n bá pèèyàn pé wọ́n á sọ̀rọ̀ ńbẹ̀ tọ́rọ̀ ń bá ní wọ́n pèèyàn kẹ́yìn wọ́n á sọ̀rọ̀ ńbẹ̀ èèyàn rí níwọ̀n àlùbáríkà rẹ̀ nu. Allah. inú bàbá wa Àgbàlá Kéké wá dùn wọ́n wá ní lónìí aṣọ lọ́jọ́ wọ́n lọ rí àfáàyè wallahu yakhtassu wallahu yakhtassu bi rahmatihi man yasha'u wallahu dhul fadlil azimi wallahu dhul fadlil azim. kì í ṣe lọ́jọ́ erí tó bá sọ pé tọ́jú erí ni àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà tí wọ́n ju bàbá Aláàjì àgbà lọ ń bẹ́ńjọ́ náà. Ya salam. torí pé àwọn àfa àgbà ń bẹ ńlẹ̀ wọ́n bẹ lórí ìjòkó ńjọ́ náà àwọn ìmáàmù bíi 38 ni wọ́n wà ní ìjòkó ńjọ́ náà yàtọ̀ sáwọn àfa àgbà tí ń bẹ ní ìjòkó ńjọ́ náà. Imam. láwọn tí wọ́n jẹ́ kòǹkò nínú ìlú. wọ́n ń pè àmọ́tàbà sọ̀rọ̀ nípa mímọ̀ Haji Kamal ni mo kó tiwọn ni ó kàn ó wo jẹnu tèmi lọ Haji Kamal ni àgbà kan Haji Kamal ni sotiye ni wọ́n wá kọ orin yìí ni wọ́n ní kí gbogbo ọmọ kí wọ́n bá wọn pé wọ́n jáde mọ́kàlùkù ń jọ náà gẹ́gẹ́ bí inú wọn ti dùn tó pé ya Kamal haza fadila حياك الله تعالى يا كمال حسب فضلا حياك الله تعالى. ìtumọ̀ sí pé bàbá wa Àgbàlá Kéké ìwọ náà ní kẹsẹ̀ tí òun lé lọ́tún gbọ́ wípé ẹni àfáàgbà kan 1982 ni o Haji Kamal ni wọ́n ti wé níjọ́ náà lọ. mo kó tiwọn ni ó tóbi jù mí lẹ́nu lọ bẹ́ẹ̀ mi ọba pè wọ́n nísìn Sheikh Muhammad Kamaluddin Habibullah al-Adabi bó ti fìtì ẹnu tèmi nu ó dà pé bó ti fìtì ẹnu tiẹ̀ náà nù torí bàbá Aláàjì àgbà ti di bàbá fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wà láyé lónìí. ẹ wá wò ó ní ọdún tá ń sọ̀rọ̀ báyìí àwọn àáfàá ńláńlá ń bẹ́nu lù o. Ya salam. àmọ́ kí bàbá wa Àgbàlá Kéké ní gbangba àta kìí ṣe inú kọ̀rọ̀ yàrá o kí wọ́n tó lè sọ pé ẹni tá àáfàá àgbà kàn Haji Kamal ni kò béèrè o kí wàá ní ó jà mọ̀ bẹ́ẹ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ bọ́ọ̀ ló wí àfáà yóò ti dákẹ́. Wallahu yakhtassu bi rahmatihi man yasha'u wallahu dhul fadlil azim. mo rí fáṣí tíra kan níjọ ní Manaratul ilmi wal adab èyí tí Musa Abdullahi al-Fullati al-Adabi ad-Doctor tí wọ́n kọ tó bá lọ wo page 92 ibẹ̀ ló ti ka àwọn díẹ̀ nínú àwọn nǹkan tí mo fẹ́ kọ jáde yìí lóòótọ́ kò sí gbogbo àfáàyé tí àwọn èèyàn òyìn kò sí gbogbo àfáàyé tó lápá láyé táyọ̀ sọ dáadáa ń parẹ́ àmọ́ díẹ̀ nínú rẹ̀ kí n tó wá bọ́ sínú gbólóhùn tí mo sọ lẹ́ẹ̀kan yẹn pé fún bàbá Alágége láti lè kàn mọ́ àbí láti lè buwọ́ lu ọ̀rọ̀ yìí láti lè sọ ọ́ jáde wípé ẹni tá a fa àgbà kàn lónìí Haji Kamal ni kí n tó padà síbi ọ̀rọ̀ náà. Akramakallah.
afa yìí نعم. báńkà láti ibi yaqulu al-amir Dhul-Qarnayn Ghanbari. يقول الأمير ذو القرنين غنبري الأمير التاسع لمدينة إيلون. bàbá ọlọ́lá wa bàálù Ìlọrin tọ́jọ́ bẹ̀rẹ̀ kẹsàn-án bàbá wa gbà bẹ́ẹ̀ bá máa jọba lálùkìyàmọ̀ wọ́n tún máa jọba lọ́wọ́ àti wọ́n tún máa pàṣẹ. al-Shaykh Dhul-Qarnayn al-Ghanbari. الأمير التاسع لمدينة إيلون. tí wọ́n jẹ́ ọba ẹlẹ́kẹsàn-án fún Ìlọrin. لو كان الله يبعث رسولا. àwọn ni wọ́n sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. لو كان الله يبعث رسولا بعد رسول الله صلى الله عليه وسلم لقلت إنك يا كمال الدين رسولي ورسول أهل إيلون. bàbá ọba Ìlọrin sọ pé tó bá lọ ṣe pé lẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ mi ó wáyé bó tilẹ̀ jẹ́ pé lẹ́kùn rìsálà kò lè tì láéláé lẹ́kùn nùbúwà ló tì. أكرمك الله. lẹ́kùn wìláyà ìjẹni ọlọ́run lẹ́kùn rìsálà ìjíṣẹ́ ọlọ́run ó wà maftuha ila qiyami sáà ni. الله. àmẹ́lẹ́kùn nùbúwà ìjà nẹ́bí ọlọ́run mughallaqa wọ́n ti tì í ó ti wà closed torí pé èèyàn tọ́lọ́run ní ìdíbinú bú wà èèyàn tí ó pọ̀ ni èèyàn ẹ̀sà nínú ẹ̀sà ni rìsálà náà o gbogbo ẹni tọ́lọ́run bá rán tí ẹ bá ṣe pé Sàtánì báyàn lọ́wọ́ kún o ó yà pé tọ́lọ́run ni ẹ̀sà lòun náà o gbogbo àyín náà níṣẹ́ rọ̀ṣúlù ni wá rọ̀ṣúlù ni wá kò síbi kankan tá a fi ṣe kọjá pé rọ̀ṣúlù láì náà ni. bàbá wa àgbàṣe alimi ìjọ náà ọba ẹlẹ́ẹ̀kẹsàn-án nìlọrin wọn tó bá ṣe pé òjíṣẹ́ mi ń bẹ lẹ́yìn ànábì Muhammad ni àwọn ọba sọ pé ìwọ Kamaluddin yìí ìwọ ni òjíṣẹ́ tèmi tọ́lọ́run rán sí mi. wa rasulu ahli Ìlọrin. àtòjíṣẹ́ tọ́lọ́run rán sí gbogbo tí ń jẹ́ Ìlọrin. wa yaqulu aydan Muhammadun Kamaluddin akbaru ulama'i Ìlọrin. bàbá wa ọba Ìlọrin ẹlẹ́ẹ̀kẹsàn-án Shehu lálkìyámà ọba àjẹta ọba àjẹta la ilaha illallah. ọba tí pọ̀ bá ránṣẹ́. ó ti rí gan-an. ó yẹ kí n ò ṣe ṣéwù fún lálkìyámà fa. ṣéèkù wallahu ya'simuka minan nas. wọ́n ní bákan náà bàbá wa Muhammad Kamaluddin. akbaru ulama'i Ìlọrin. àwọn ni àgbàfà gbogbo tí ń jà fà lọrin. ya salam. ẹ máa dé mú o mo ti kóòtù ọ̀rọ̀ bàbá Alágége lẹ́ẹ̀kan ṣáájú mo ti kóòtù ọ̀rọ̀ bàbá Sheikh Ibrahim Dindi tí wọ́n pe bàbá Alájì Àgbà ní Ujubatu Zaman dé mú o ọ̀rọ̀ bàbá ọba ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹsàn tí wọ́n jẹ́ ọba àjẹta torí nọ́mbà 11 la wà báyìí 11 bàbá o ẹ lọ àyè náà pé o ẹ bá ń ṣe ṣéwù bàbá ẹ lọ àyè náà pé pẹ̀lú àlàáfíà ara ọlọ́pọ̀lọpọ̀ dùnnú gbogbo nǹkan yóò ní bàjẹ́ àgbárùkọ́lá Ànábì lọ́dọ̀ ọ̀nà wọ́n ní bàbá wa ọba wa jẹ̀ta wọ́n ní Muhammad Kamaluddin bàbá Alájì Àgbà àwọn ní àgbà gbogbo àfáà nínú ìlú Ìlọrin. yakulu Sheikh Tahiru Bauchi. ọ̀kan nínú àwọn àfáà tó jẹ́ ní Ọlọ́run bàbá Sheikh Tahiru Bauchi. Kamaluddin hujjatul asri wa huwa min ni'amillahi ala al-muslimin. láti Shamali nù láti north láti ilẹ̀ Haúsá àti àgbọ̀ pé bàbá wa Alájì Àgbà radiyallahu ta'ala anhu àgbọ̀ wọ́n lè rédíò Kaduna wọ́n máa ń ṣe wáàsí ń bẹ̀ àgbọ̀ pé rédíò Kaduna bàbá Alájì Àgbà máa ń ṣe wáàsí ń bẹ̀ bàbá Tahiru Bauchi lọ́wọ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí lọ́wọ́ nu tíra Manaratul Ilmi wal Adab ní page 92. Kamaluddin hujjatul asri wa huwa min ni'amillahi
ala al-muslimin. ẹ̀rí gbà òun ni bàbá wa Alhaji Àgbà ẹ̀rí gbà òun ni bàbá wa Alhaji Àgbà bẹ́ẹ̀ náà bá yàwòrán tó yajúlẹ̀ dáadáa yóò rí pé ẹ̀rí gbà ni wọ́n ọkàn wu Ọlọ́run ó mú wọn jáde ya salam. ó mú wọn jáde ó sà wọ́n lẹ́sà ẹ máa ń sọ̀rọ̀ kan mọ́nú wàláì ó gba àbáwọn yẹn Ọlọ́run sà wọ́n lẹ́sà ni o. ẹ̀sà gidi ni wọ́n ògidì ẹ̀sà. Alhaji Àgbà mọ nǹkan jáde ó sì kárí gbogbo ayé sékè sẹ̀sà ni àbáláyé mọ nǹkan jáde ó kárí gbogbo ayé sékè sẹ̀sà ni ẹ̀sà ni náà. yíyù kí ni wọn náà produce. Allah. kí ni wọn mọ sọ nípa tiẹ̀ náà èébú idiot èébú àbí èébú ni ká máa sọ ọ̀tẹ̀ sọ wọn àrùn kan ń gbé èébú àtọ̀tẹ̀ níwájú Ọlọ́run. ìkàtẹ́ kí wọ́n play fẹ́ lómi tó bá padà yá gan àti kàágẹ́ ó sì dè mọ́ fóun náà pé jẹ́ ìtẹ́ mi mọ̀ sọ yé mọ̀ kọ̀ yìí. Kamaluddin hujjatul asri wa huwa min ni'amillahi ala al-muslimina. bẹ́ẹ̀ nínú dẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fún gbogbo mùsùlùmí ayé òun ni bàbá Alhaji Àgbà bàbá tó Yorùbá ó ti ni wọ́n sọ bẹ́ẹ̀ o ń gbọ́rọ̀ rẹ̀ àbá mú méjì ìṣàbẹ̀ o. yaqulu sahibu lamahatil balori. à ń bọ̀ wá bẹ̀ o má kánjú ẹnu ìta mú nàìjà dúró mẹ́. now bó láti wá mọ̀ wípé lóòótọ́ bàbá wa Alhaji Àgbà ni àfáàgbà mo ti kó ti bàbá aláìgé lẹ́ẹ̀kan mo tún wá fẹ́ síjú rẹ̀ sí kinní kan ìwọ́n tó máa ń ka tíra máa kà á bil ilmi wal amanati wal fahm wal ifham kàlákàyé mọ́ máa ka kéwọ́ kọ́ mọ́ dí kókó bí kókó gàrí mọ́ ìdí ń sẹlòmíì náà ni pé wọ́n máa ń lélẹ̀ náà ní máa kó o láti ọjọ́ òun tí ń bá kéwú bọ̀ ń tiẹ̀ ọ̀gẹ̀yẹ́ dàgbà kọjá kéwú ọ̀yẹ́ pé ọba ti yọ tó náà ni wọ́n bá sì fún ọlọ́gùn sọ yìí ni kò tí pọ̀ jù. ẹja máa ka kéwú lákàyé ìrọmọ ìyá mi tó ń gbọ́rọ̀ yìí kí n tó ka kíta àti mo fẹ́ kà yìí ọ̀rọ̀ bàbá Àgbà Lágége ni Ọlọ́run bá wa dúpẹ́ fún bàbá Àgbà Lágége lálkìyámọ̀. Àmín. Ọlọ́run bá wa dúpẹ́ fún bàbá Àgbà Lágége lálkìyámọ̀. Àmín. bẹ́ẹ̀yàn bá ní torí nǹkan kan ṣàdúrà fún wọn kéèyàn torí àmánà tí wọ́n ní tí wọ́n lò àmánà tí wọ́n ní tí wọ́n lò lórí ọ̀rọ̀ bàbá wa Alhaji Àgbà kéèyàn torí rẹ̀ kó mọ̀ ṣàdúrà fún wọn ọ̀dà ọ̀wá ṣàdúrà fún wọn Ọlọ́run tó dá Alhaji Àgbà ṣàdúrà fún wọn torí pé ipò táwọn Alhaji Àgbà wà ẹni tẹ́ ń bá ń fẹ́ wọn Ọlọ́run máa fẹ́ bẹ́ẹ̀ yẹn ń bínú Ọlọ́run máa bínú rú ẹni bẹ́ẹ̀ ni. Allahu akbar. inna Allaha astafa Adama wa Nuhan wa ala Ibrahim ala al-alamin. inna Allaha astafa Adama wa Nuhan wa ala Ibrahim wa ala Imran ala al-alamin. dhurriyatan ba'duha min ba'd. بعضها من بعض والله سميع عليم. èyí wọn ni wọn máa gba aládàá ẹ lọ fẹ́ àbàdà ni Babalágé ní rìbáàsì wọn ìwọ tó bá kù tó ń bá wọn kà tí ọba yí ọ náà là ń tẹ́ ń ṣàlàyé fún ẹ kó lè bá yí ọ bàbá ṣàlàyé tó bá ní òyí ọjọ́ pé kò lè yí ọmọ láíláí nù ni. Ya salam. agbó olówó yàfà yìí. inna Allaha astafa Adama wa Nuhan wa ala Ibrahima wa ala Imrana ala alamin. Ọlọ́run a máa gba ẹnu yẹn sọ̀rọ̀. Ya salam. kọ́dà ń gbà mí ọ̀rọ̀ tó ní ìran kápọ̀ fẹ́ sọ bọ́lọ̀ bá ìtàn tó ẹgbẹ́rún yẹn lọ́fẹ́ kó gbà jáde nítorí kóore yóò lè bá a pọ̀ nítorí kí eríyìn yóò lè bá a jẹ́ téèyàn yóò gbẹ̀rù yẹn sọ gbogbo àfáà tí ń ṣe wá sí Ọlọ́run ní sọ̀rọ̀ lára wọn tí èèbá ti ṣe pé yẹn ń lò fẹ́ nú o. Ya salam.
ẹ̀ bá lò fẹ́ ẹnu ṣètánì ní ọmọ sọ̀rọ̀ láàrin torí pé bá a ti ní awliya rahman bẹ́ẹ̀ náà la ní awliya shaitan awliya rahman ulaika humul muflihun wa awliya shaitan ulaika humul khasirun ọlọ́mọ kà á sínú wọn. inna Allaha istafa Adama wa Nuhan wa ala Ibrahima wa ala Imrana ala al-alamin. bọ̀bá ka kíní kan bẹ̀ tí ọba yí ọ padà sílé kí ó kọ́ máa tú fún ọ lára fi kọ̀ọ̀kan. fi pẹ́ńsù sàmì sábẹ́ rẹ̀. èyí táwọn ń ṣe fún ọ lálàyé yìí a fẹ́ kó yí ọ dáadáa ni o. torí kó yé òun náà ni ó dà. ibi kó sì yí ọ̀hún ibẹ̀ làǹfààní rẹ̀ wà. lóòótí ní tara àwọn ẹni ọlọ́run sì ṣe mo sọ ọ́ lẹ́ẹ̀kan and I'm still saying it I'm repeating it bàbá Lágége bàbá wa ni wọ́n lánú kírò dáríkà ó jìnnà síra wọn bàbá Lágége àáfàá wa ni wọ́n mo fẹ́ kó tiwọn mo sì fẹ́ sàwọn àlàyé kankan bẹ́ẹ̀ tó fi mọ̀ pé bàbá Lágége gbogbo ọ̀rọ̀ nìsọ míyà tẹ́ ń pariwo káàkiri bàbá Lágége ti yanjú rẹ̀ ẹ má dàrú àníyè sọ̀rọ̀ ọjà kì í sọ̀rọ̀ èébú kì í sọ̀rọ̀ èpè pẹ̀lú. inna Allaha ẹni bá ṣe pèjé pè padà sóde lépè. Adama wa Nuhan wa ala Ibrahima wa ala Imrana ala al-alamin. wa makru sayyihi wa la yahiqu al-makru sayyihu illa bi ahlihi. tó bá rí bẹ́ẹ̀ tó bá wọnú Lamhatul Ballor ya salam. ní page 70 níbi tí bàbá Àgbàlágé ti ń sọ̀rọ̀ bàbá Aláàjì Àgbà bọ̀ tó fi mọ̀ pé eléyìí ṣe mùjámálà confam ni ibẹ̀ ni wọ́n náà ti wá sàlámà ọ̀sàlámà al-jadal ọgbà yẹn pé a jẹ́ pé kò yé mi tẹ́lẹ̀ ni. Don't ever repeat it. Don't ever repeat it. Má tún wí mọ́ wípé lè kéwù kan ni ó bẹ̀rẹ̀ nìzọ̀míyà kọjá àdàbíyà wọ́nì. àyàfi tó bá ṣe pé nù ọkàn rẹ̀ ṣètánì àti fẹnu ní gbẹ́bẹ̀ nìkan ló kù. tẹ́ ẹ bá ti ṣe ṣètánì àti fẹnu àbókè Àbálágé ń rọ ni. kọjá lè ta kan wọ́. sọ́pọ̀ wọn ló kù rọ ni. onítìrà tí wọ́n ṣe òrí bẹ̀ wò. ọ̀rọ̀ tí ó sì dá pọ̀ lẹ́nu àwọn èèyàn láfi ní ẹ sọ́ra kálukọ̀ ọmọdé dé tí ọmọ tẹnu ẹ̀ jáde. yá sálà. ìsọkúsọ tó sọ tí ó kó ọsẹ báwọn ẹni ọlọ́run tó wà tara wọn máa gbẹ̀sẹ̀ táwọn èèyàn lè máa dá lára wọn sọ́ra fún o. inna Allaha astafa Adama wa Nuhan. dákun fàsìkò lẹ̀ mọ́ fọ́nà bí ọ́. wàhálà Ibrahim. kò wò délẹ̀ má wò láàbọ̀ má sì bínú wò ó má sì bínú wò ó. ala al-alamin. alhaqiqatu musallamatun laha wa in ja'at min ghairi muslimin. gbogbo yóò tí ń tẹ́ ń pè ní àkíkọ̀ bá ti wá èèyàn gbà á ọ̀yìn jẹ́ àti mìíràn làádù ọ̀yìn jẹ́ àti mìíràn sọ̀rí ibi yóò tó bá ti lè kọ́ wá ọgbà lágbàmára bàbá lọ wọnú Lamhatul Ballor ní page 70 tí bàbá wa gbà Lágége ọlọ́mbùkúrẹ́ alkiyama wọn àwọn èèyàn ti tún sọ yín dọ̀tẹ̀ nísìnyí àwọn ọmọ tẹ́ fẹ́ gbà ń bẹ̀ ẹ bá pàdé ẹ bá lòde ẹ bá ti sòde àfa àwọn ẹ bá ti sòde tó ti yé wọn ní sàdúrà fáfá aláfa ń bẹ̀ àfàfà àti wọn nìkan. Ya salam. àwọn tí wọn ò sì sàdúrà fáfá àti wọn yìí ibi tí ẹlòmíràn kà á sí bí wọn bá fẹ́ sàdúrà kọ̀kọ̀ láti ti àfà àti ẹ̀ ṣáájú kọ̀kọ̀ láti ti àfà àti wọn ṣáájú àfà àti ẹ̀. ẹ kọ́ yẹn nǹkan kúkọ nìyẹn ẹ̀kọ́ yẹn nǹkan kúkọ nìyẹn kò sì dáa ká kọ́ wọn nǹkan kúkọ ẹja àti báwa náà tó ń fọmọ ilẹ̀ sáyé
à ń fa àwọn ọmọ kéwúlẹ̀ gbogbo òun yóò tán bá sì ṣe tí ọba dá àwọn aláwọ̀ gbèsè rẹ̀. Inna èyí tó bá ṣe tó bá dá àmọ̀ gbàládà rẹ̀. mo fẹ́ kó kúnnu ni o mo fẹ́ kálukọ̀ farabalẹ̀ ni o pé 70 bí wọn náà bá ní tìrà lọ́wọ́ lọ́wọ́ mo bá nǹkan mọ́ o. Ibrahima wa ala Imrana alal alamin. wọ́n ti ń bọ̀rọ̀ bọ̀ wá. 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 wọ́n wá bá débi nabaga Muhammad Kamaluddin في علوم العربية مقتل محمد البلوري في علوم العربية مقتل محمد البلوري حتى أدهش جميع معاصره ورزق الفصاحة في الوعظ والمحاضرة حتى أعجز من قبله وأتعب من بعده. طبعا زي بتوري àwọn àkọsílẹ̀ babaláyé yìí nìkan lẹ́san wọn bá ní fi ní gé wájú Ọlọ́run ẹ̀san náà tó máa lọ sí. Inshallah. àwọn ní tó fẹ́ tí ọba dá wàhálà lẹ̀ láyé lónìí babaláyé ní ọjọ́ dá wàhálà lẹ̀ wọ́n ti yàn kalẹ̀. wọ́n tún wá lákọọ́lẹ̀ fún un là ń kà yìí. wọ́n ti yàn kalẹ̀. kì í wá sí lẹ́nu lásán wọ́n lákọọ́lẹ̀ fún un. tí wọ́n bá ń sọ̀rọ̀ nù búùk kéèyàn ó jiná alfáàdù àrọ̀bíyà ó ní àwọn màání khassa tó dáa kéèyàn ó sì mọ̀ tó bá ní nù búùk só ti yé ibẹ̀ náà ti ànábì rọ́tù Dhubiyani só ti yé kéèyàn jìnnà kọ́ dáńtọ́ kọ́ yanjú mo ń sọ̀rọ̀ nípa láfùsù nàbákan tí ọbaláyé yà tí wọ́n sọ ní o mo sì ti sọ fún ọlọ́mọ lámọ̀dájú ó ti ẹ̀mọ̀ tẹ́lẹ̀ náà àfi tó bá ṣe nǹkan àwẹ̀ ló kù babaláyé ṣàdédé yíyan àfẹnuwọn bá rẹ́yìn lára rẹ̀ owó kálukú ní ma níròyìn tiẹ̀ tá a máa fi mọ̀ ìròyìn ẹ̀yìn ńlá babalágége pé wọn ọmọ mùjámàlà ṣe ọmọ mùjámàlà ṣe nabaga Muhammad Kamaluddin fi ulum al-arabiyya bàbá alájẹ àgbà ṣe Muhammad Kamaluddin ni wọ́n rí bá sí wọ́n dá ń tọ́ níbi èdè lárúbáwá hatta adhasha ẹ̀rí jami'a ma'asiri tí wọ́n fi kó ìdààmú bá gbogbo àwọn tí wọ́n jọ lògbà dákun fàlàsí jẹ̀mí àmọ́ á sì rí yìí o gbogbo àwọn tí wọ́n jọ lògbà gbogbo ẹni tó bá ti wà láyé ìgbà téèyàn wà náà ara mọ̀ á sì rù rẹ̀ ni o àdèhàṣà hátà adhasha jami'a mu'asirihi nọ́tọ̀ kan nù ورزق الفصاحة في الوعظ والمحاضرة حتى أعجز من قبله وأتعب من بعده. Ọlọ́run sì bùn wọn lẹ́bùn ká sọ̀rọ̀ ká dá láhán. mo fẹ́ kẹ́ ṣàkíyèsí kankan bẹ́ẹ̀ ni o ká sọ̀rọ̀ ká dá láhán níbi wáàzí àti ibi lẹ́kṣọ̀. ó túmọ̀ sí pé nǹkan méjì ló papọ̀ tí babaláyé fẹ́ já mọ̀ nínú ọ̀rọ̀ wọn yìí. bìmáàná nabaga Sheikh Muhammad Kamaluddin fi ta'lim níbi bá kọ́ máa ń kéwú tó ti bá ń sọ̀rọ̀ pa al-ulum al-arabiyya kí ni túmọ̀ rẹ̀ ta'limu ni akọ̀ máa ń kéwú ni. níbi bá kọ́ máa ń kéwú bàbá alájà àgbà dáńtọ́ níbi bá tún bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run á ṣe wá sí bàbá alájà àgbà dángájíá. ajẹ́ pé nǹkan méjì ni wọ́n kó pọ̀ at-ta'lim wad-da'wati ila Allah níbi bá ṣe wá sí níbi bá kọ́ yẹn kéwú àtàpé èèyàn sójú ọ̀nà tọ́lọ́hun. ó túnmọ̀ sí pé méjèèjì náà ni bàbá wa Àgbàlá Gẹ́gẹ́ tí wọ́n ń tọ́ka sí náà ní hatta a'jaza man qablahu wa at'aba man ba'dahu. àtà títí wọn òun ni mo fẹ́ fi tú kéwú lónìí. hatta yẹn la ó fi tú kéwú. ẹlòmíì jẹ́ àfáàgbà pé agbóhùn tó fi jẹ́ àfáàgbà ìwé ọdún méjì ni ẹlòmíì àtàrà ni àtàwọn ẹ̀ náà ẹlòmíì ọdún mẹ́rin àtàbí ẹ̀kọ́ ni ọba tó jẹ tó kú lẹ́yìn ọdún kan lápèjúwe ó tá ti dọba náà nù ni ọba tó jẹ
tó lo 40 ọdún tí ò tí kú èso ti yé àtàwọn gbogbo ẹni ló ṣiṣẹ́ fún hatta ajaza man qablahu wa at'aba man ba'dahu. gbogbo àwọn tó bá ń lẹ̀ agara dá wọn gbogbo àwọn tó bá ń lẹ̀ tó já àfa tó ṣáájú tiẹ̀ agara dá wọn wa at'aba man ba'dahu. àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ náà ó gbé wọn sáré wọ́n mí hẹ́lẹ́hẹ́lẹ́ gbọ́rọ̀ mi wà á ti àbà máa ń bá a dàwú lábàlẹ̀ á ti àbà yẹn ó túmọ̀ sí pé ó gbé wọn sáré wọ́n mí hẹ́lẹ́hẹ́lẹ́. wa ala Ibrahim wa ala Imran ala al-alamin. babaláyé ń tẹ̀síwájú wọ́n ní wa baqiya fi dhalika al-maydan nahwa rubu' qarni min az-zaman. Bàkíyà ó túmọ̀ sí pé láwùjọ yẹn mo fẹ́ kó bàkíyà ó túmọ̀ sí pé ẹni yẹn ó remain lórí rẹ̀. championship bó ló yí. championship. kí ni jẹ́ bẹ́ẹ̀. ìjọba. ok ó remain lórí championship ó remain lórí Allahu Akbar. Bàkíyà ọ̀rọ̀ bàbá rẹ̀ ló tún ṣe gbòǹgbò bàkíyà fi dhalika al-maydan maidan wo fídì wo ni fídì àtàríìm wal-wa'z fídì akọmọlẹ́kọ̀ọ́ èdè lárúbáwá àti àṣewáàsí tíra Lamhatul Baloghi ni ọ̀kan Sunday òní mo kàn wú báyìí pé ẹ dákun tẹ́ ẹ bá ti mọ̀ ẹ má máa jáde sí mọ́ èmi Abubakar ẹ tẹ́ ẹ bá mọ̀ ìní sọ tí ẹ bá sì ṣe mi mo ní tí ọ̀ tí ẹ ṣe pé ó ti yẹ ń sọ fún ọkàn mo gbọ́ ọlọ́dọ̀ alágbẹ́já al-ilmu amana ìyá kò bùkún yẹn kò sọ̀rọ̀ di tó ti yé ó ní èyí tó ń rí bá sí yẹn o ilé ìwé ni o kìí ṣe lè kéwù àní ẹ má kàdábà bàbá wa Àgbàlá Gégé ẹ má kàdábà wọn page 71 láti kà fún yín jọ ní pé thumma hawwala madrasatahu al-arabiyyata àti kóòtù ẹ̀ ní èyí tá a ṣe kọjá ń jò ní page 71 Lamhatul Baloghi awwala madrasatahu al-arabiyyata al-qadima. ń bàbá yìí ilé kéwù wọn tọ́lá akábá ní madrasatahu al-qadima àlèmọ̀dàmú wa káàkiri bàbá rẹ̀gẹ̀ àánú ọlọ́wọ́ tó máa bá yín sínú sáré. àmín. afallahu ankum. àmín ẹ máa mú Kawthar àti Salsabila. ẹ dákẹ́ bá ń ṣe àmín. àmín. torí káwọn mú Kawthar àti Salsabila nǹkan wá máa mú lórí ìrọ̀gbọ̀kú ọlọ́mọṣà síbẹ̀. àmín. òpin ìrọ̀rùn nù. yabalẹ̀ yẹn ń sunu sáré ìtumọ̀ yẹn ní pé ń gbádùn nù. bọ́ọ̀lù wí yáfa yìí òkú nǹkan. inna Allaha astafa Adama wa Nuhan. àlàyé ni gbogbo eléyìí tá à ń ṣe yìí ọ̀rọ̀ tí bàbá Àgbàlá Gégé ti ṣàlàyé kalẹ̀ ni wọ́n ti sọ lọ́rọ̀ àmọ́ torí àwọn tí ọba yé wọ́n ní ṣe bí ọ̀rọ̀ bàbá Gégé náà làbí ń sọ̀rọ̀ yín ṣe bí ìwọ ọ̀rọ̀ ti gbé gbogbo tí wọ́n kọ̀ yín náà ló kún ṣàṣìyà wọn torí ó ní ọ̀rì náà nu tíra bàbá Gégé náà wọ́n ń lò wọn ò tíra mi lò ó sì gba kóòtù àwọn tíra mi àmọ́ ìlò tí Bàbá Gégé wọn ọmọ pé òun náà ló kún ṣàṣìyà wọn tí wọn ọba kọ yìí àní sí fún wọn. ẹ̀ẹ́dá bá kọ náà tó ti yẹ ká lò ká lè lò ká lè kà á kó lè wúlò fún wa tí ń fi ń jẹ́ tí wọ́n fi ń jà fáwa náà nù. bó ló wí àfáà yìí náà lásìkò bá dá mọ́. inna Allaha astafa Adama wa Nuhan wa ala Ibrahim wa ala Imran ala al-alamin. madrasatahu al-arabiyyata al-qadima ilé ké wọn tó jẹ́ ti Lárúbáwá ní tí mo fẹ́ mú jáde yàn yín tí mo fi yà lọ́bẹ̀ ni pé Bàbá Gégé tọ́ka sí pé nàbàgà fil ulumi al-arabiyya ó túmọ̀ sí pé ń bí akọni lédè Lárúbáwá waruziqa al-fasaha fil wa'z wal irshad ó túmọ̀ sí pé níbi ká tún jíṣẹ́ Ọlọ́run fún yàn wọ́n dá láhán ní Bàbá Gégé fi ń pé ni wọ́n fi sọ pé yàn dá láhán táàrí àṣìṣe kankan nínú yóò pé kéwù rẹ̀ abálájá àgbà náà ni wọ́n rí fásitì
ara ṣiṣẹ́ ń bí yóò pe kéwu rẹ̀ ọ̀dàláhàn ọmọ kéwu pé alájà àgbà ni wọ́n rí fàṣẹ. wọ́n ní wà bákì àfi dhalika al-maidan la rí fàṣẹ tàbí lọ́bẹ̀ wọn o. bàbá alájà àgbà wá remain wọ́n ṣẹ́kù lam yuzahzah wa lam yuzahzah àbá yìí lam yuzahzah wa lam yuzahzah lam yuzahzah wọn ò gbọ̀n wọn ò shake ẹ̀rù ọba àwọn ẹnìkankan ò lé wọn léré wa lam yuzahzah ẹnìkankan ò tó wá rí wọn tì. ó gbọ́ mi àfà yìí. Inna Allaha safa Adama wa Nuha. Al-Maidan ibẹ̀ náà ni at-ta'lim wal-wa'z méjèèjì o. Wa ala Ibrahim wa ala Imran ala al-alamin. Nahwa rubu' qarn. Láàrin ìdá mẹ́rin sẹ́ńtúrì kí sì ni sẹ́ńtúrì ní 100 years ní àtúnhàm òun ni kọ́rùn ẹyọ kan orúbù rẹ̀ tá a bá pín 100 sọ́nà mẹ́rin kí ni ó fún wa 20 mo fẹ́ kẹ́ calculate lé ní ok wọ́n ní 25 àbí 25 ni yóò fún wa 25 lọ́nà mẹ́rin yóò fún wa ní 100 mo fẹ́ ṣàlàyé calculate ọ̀rọ̀ bàbá aláìgé ni pé bàbá wa alájà àgbà wọ́n remain lórí fíìdì yẹn fún almost 25 years rúbù kọ́rin jẹ́ 25 years ṣé ti yé wọ́n wá ní lam yunazi'ihu wahidun walafna dákun falasáàrin o fi jami'i biladi Allahu yarham al-Sheikh Adam Abdallah al-Ilori al-Allamatu al-Alori mo pè bẹ́ẹ̀ al-Allamatu al-Alori ó ti dá alamu fún wọn tá a bá pè ní al-Alori ó ti dá alamu àwọn tó bá pè ti nisba Ìlọrin ni al-Ilori al-Afsahu ni al-Ilori níyì al-Afsa èyí tó kọ̀rẹ́tì ni al-Ilori níyì tẹ̀lú nùnù tí ń bẹ́ẹ̀ wọn torí kò sí tó pa nùnù yẹn nínú kọ́ídà àmọ́ al-Alori alamun fi Sheikh Adam Abdallah ó ti dá alamu lára wọn àbá ìdàkùn mi ń gbọ́ wò lówí. Inna Allaha astafa Adama wa Nuha wa ala Ibrahim wa ala Imran ala al-alamin. page 17 làwọn ọ̀nà Lamahatul Ballori o nusra kọ̀dímà ní bẹ̀rẹ̀ rẹ̀ tó àmọ́ sọ́bẹ̀ ń jẹ́ òní ìyá àmọ́ péjì tó wà ní tọ̀dọ̀ tiẹ̀ tó rí ibi tá ti ń sọ̀rọ̀ Sheikh Muhammad Kamaluddin wọ́n wá ní bàbá alájà àgbà sẹ́kù ní fìdí yẹn ní rúbù kọ́rìnì ìdá mẹ́rin sẹ́ńtúrì tàpé 25 years minute zaman walam yunazi'u wahidun àwọn ààrẹ nìkan tó bá wọn ṣe fàǹfà ààrẹ nìkan tó bá wọn dùú ààrẹ nìkan tí ń fà á mọ́ wọn lọ́wọ́ tí wọ́n jọ ń fà á mọ́ra wọn lọ́wọ́ ìnígbà àbí àbáyọ̀ gbọ́ lam yunazi'u wahidun wala ithnan ààrẹ nìkan dé pọ̀pọ̀ ààrẹ nìkejì ẹ bá mi ọ̀dá láàrin o ààrí ẹnìkan ọ̀rọ̀ jáàfà àgbà ni mò ń sọ̀rọ̀ báwo ọ̀rọ̀ jáàfà àgbà alájà àgbà òun ni bàbá alájẹ náà mú jáde yàn yín pé bàbá alájà àgbà remain lórí ní fídì akọmọlédè Lárúbáwá kọyanjú àbánisọ̀rọ̀ Ọlọ́run ní ìdá mẹ́rin sẹ́ńtúrì tá a mọ̀ sí 25 years táàrẹ́ nìkan dépò ẹnìkejì tí ó bá wọn ṣe fáńfà fi jami ìbíládì Yorùbá ọ̀dàláyé náà fi jami ìbíládì Yorùbá fi jami ìbíládì Yorùbá ní gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀
fi jami' biladi Yorùbá ní gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀. Inna Allah astafa. Wọ́n sọ pé fi biladi Yorùbá báyìí wọn ò ní fi biladi Yorùbá o fi jami' biladi Yorùbá inú Lamhatul Ballori náà ni wọ́n ti sọ. Inna Allah astafa Adama wa Nuhan. Ó túmọ̀ sí pé káàárẹ̀ nìkan kọ́ ní kinní kan òun ní àkọ́kọ́ níbi kí gbogbo ilẹ̀ Yorùbá àjẹpẹ́ ń ti gbé àbá alágége ní rọ́ọ̀nù o. Wa ala Imran. ń ti gbé àbá àgbàlá ìgé ní rọ́ọ̀nù o. Ala alamin. Bal sọ̀rọ̀ mathalan yuhtada bàbá di àpèjúwe téèyàn máa wò kọ́sì téèyàn máa tẹ orí pa tí máa tẹ̀lé orí pa rẹ̀. Walam yabqa min mu'asirihi babaláyé èyí tó ládá fún inú sàárè fa ká má ti sọ àdúrà ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn tẹ́ ti kọ́ ń kéwú tí wọ́n rin ọ̀nà tọ́lọ́run àti tànẹ́bì pẹ̀lú kéwú náà èyí náà yìí tó ó tó títọ́ tẹ́ sọ́n pa àlájà àgbà yìí tó ọlọ́run sàn yín lẹ́sàn bàbá náà sọ wọ́n yin bàbá Alágége ọlọ́run mójú ọ̀rọ̀ tiẹ̀ náà wá wọ́n yin bàbá Alágége tí èsì sọ̀rọ̀ èrè ahọ́n bí ọba tẹ̀ wá ní jẹ́ ẹ̀yìn níjọ́ tí wọ́n sọ fún wa pé kò síyàtọ̀ láàrin àtàwọn ọ̀kan náà jọ ní ọ̀kan ní tí bàbá Alájà àgbà parọ́ tó fi lọ́pàdé ọlọ́run kò síyà láàrin pẹ̀lú Àjì Ádámù ìjọ kan kọjá ká má pàdé rí lẹ́yìn ìgbà tí bàbá Alájà òsì láyé wọn ni wọ́n sọ yìí o àfáwẹ̀ àfirọ́mọ àfáwà àfirọ́mọ àfáwà bàbá Alájà wá ní bal sọ̀rọ̀ mathalan yuhtada wọ́n di àpẹẹrẹ tá a máa tẹ̀lé orí pa wọn. Walam yabqa min mu'asirihi kò wá sẹ́kù náà àwọn tí wọ́n jọ lò gbà fàlàsí mu'asirihi náà o man lam yata'athar bihi ẹni tí ò lo orí pa wọn. Aw lam yaktabis min asalibihi fi baladihi àbí tí ò lo sísítẹ́ẹ̀mù wọn ṣàkóńgbà ni wọn kò sẹ́kọ̀ọ́ ẹnì kankan nínú àwọn tí wọ́n jọ lò gbà níjọ́ náà tí yèé ṣe pé bàbá Alájà àgbà ní wò pé bí Kàmáàlù ti ń ṣe tiẹ̀ yìí èmi náà ṣe tèmi náà bẹ́ẹ̀ bí ti ń ṣe tiẹ̀ yìí pé èmi náà ṣe tèmi náà bẹ́ẹ̀ kó pé bó ti rí kọ́lá mo fẹ́ kọ́ ọmọ tèmi náà rí bẹ́ẹ̀. Ya salam. Inna Allah astafa Adama wa Nuhan wa ala Ibrahim wa ala Imran ala alamin. Wọ́n ní najaba ala yadayhi min at-talamidhi kathirun kullu wahidin minhum nihrirun fadilun adibun. Bàbá Alájà àgbà láwọn ọmọ kéwú tí gbogbo wọn sì yanjú gbogbo wọn ṣe pìrìsẹ́ǹtì nìhírí tí wọ́n pè ní nìhírí tó ti yẹ ó túmọ̀ sí pé ọmọ kéwú lò ọmọ kéwú kọ ọmọ kéwú sọ ó dángájíá ń bẹ ó ṣe pìrìsẹ́ǹtì everywhere wọ́n wá kà wọ́n ẹni wọ́n fi sàwọn ní nínú wọn mínú bàbá Alájà pé mínú nínú àwọn àgbà àdàbíyà fún bàbá wa Alájà àgbà Sheikh Abdulsalam Sharafuddin èyí ibi mọ̀kàn jábẹ̀ òun ni o wọ́n wá ń tọ́ wọ́n ń pọ̀ nsálẹ̀ wọ́n ní wa min talamidhihi nínú àwọn ọmọ akẹ́wù wa min talamidhi Kamaluddin nínú àwọn ọmọ akẹ́wù Kamaluddin òun náà ni al-Ustaz Khidir Salahuddin apọ̀ kagi al-Afandi bàbá tí a pè ní al-Ustaz Khidir Salahuddin apọ̀ kagi al-Afandi àwọn ni mufti ẹlẹ́ẹ̀kejì gbogbo olú Ìlọrin ọ̀kan náà ọmọkẹ́ wa Alájà àgbà ni ọ̀rẹ́ age-mate òun làwọn pẹ̀lú bàbá Alágége bẹ́ẹ̀ bá náà ọba tò wọ́n nínú àwọn tí wọ́n jọ lò gbà àwọn tí wọ́n jọ máa tò wọ́n pọ̀ mọ́nu ni. abáyé òwú nǹkan kan mọ́ fún. Inna Allah astafa Adama wa Nuhan. Sánmà àti ilẹ̀ jìnnà síra wọn. Wa ala Ibrahim. Oòrùn àtòṣùpá pọ̀ jọra wọn. Wa ala Imran. ẹ má jà fi ikú wé oorun mọ́. Ala alamin. ẹ má jà
da omi àlàáfíà rú mọ́ ẹjẹ́ ìlú ọmọ bẹ lálàáfíà ọmọ tòrò lọ báyìí náà ẹjẹ́ máa bẹ pẹ̀lú ẹ̀rí gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan kí o síjà anira bàbá anira alẹ́gbọ̀n anira alábúrò anira alọ́rẹ̀ anira alánà kọ́dà anira alọ́gàá tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ tá a jàǹfààní lára wọn ìjà kí wọ́n ní ọmọ bẹ́ẹ̀ àwọn ṣe dáadáa sọ́dọ̀ tí àyínú ṣe sọ́dọ̀ tiwa. ó ti rí fún àwọn náà lórí ibẹ̀ lọ́dọ̀ tí wọ́n ní. a ní wọn láyà tó ní wọn lálùkìyámà ọlọ́run bá ń kẹ́ gbogbo wọn kí wọn làfà bàtà Yásìn ọlọ́run mọ̀jọ́ rẹ̀ wá. fàdàdà. bó ló wí àfà inna Allah astafa Ádámà. inna Allah astafa Ádámà wa Nuha. dònídọ̀ láti ń bá pàdé àwọn bàbá Yásìn ipò tí bàbá wà lọ́dọ̀ mi ni mo fi wọ́n sí. kò sí ìjà kí ni ìjà ẹ má gbà tiwa lọ́wọ́ wa làwọn ń sọ o. gbogbo ń tọ́jẹ̀ tọ̀ tí à ń fún yín ní kọ̀kọ̀ à ń fún yín ní gbagba wallahu yashhad. àwọn àwọn afẹ́ mọ̀kò làfáàyà sí wà sí inú gbogbo ń tẹ̀ kàkà rẹ̀ lẹ́ẹ̀kan. wallahu yashhad. ipò rẹ̀ làfáà Yásìn wà sí mi. Allahu akbar. ó sì ṣe dáadáa fún mi púpọ̀ ọlọ́run ló ń sábàbí ọ̀pọ̀lọpọ̀ dáadáa ipò ọ̀rẹ́ làfáà Yásìn wà sí mi bó ló ṣe wí àfáà yìí. inna Allah ìyá tó dá ló sì kọ́ sí mi àfẹ́fọ̀tá Yásìn òun ló tún fẹ́ dáná yà àfáà yìí àníyà Ibrahima wa ala Imrana ala alamin. níjọ́ tí àfẹ́fọ̀tá Yásìn ọlọ́mọ àbùkù àlìkíyàmà rẹ̀ tó ṣe tíra al-bayyinat fi huquqil banina wal banat wọ́n wá ṣe ìdáhùn rẹ̀ fàlàjì àgbà àbá wa fẹ́ ṣe màádàlà ilé kéwù wọn pẹ̀lú Azari wọ́n fẹ́ àfilẹ́tì ilé kéwù wọn pọ̀ mọ́ Azari ní Masar mo wá gẹ́gẹ́ bíi pé èmi ti lọ bẹ̀rí tí mo sì jálàsùn mọ́ wọn èmi ni mo wá lọ bá wọn authenticate certificate wọn láti bá wọn jẹun kó ṣe fi ránṣẹ́ sọ̀hún mo wá dé àfa wa sọ̀rọ̀ àmọ́nà kanjọ́ náà alámọ́nà làfà ni ọjà já o àfọ́ olùlàsọ̀ bíyà lọ́pàdé ọlọ́run ń dédé tí mo mọ̀ pẹ̀lú wọn. kò sí tán pé ní egoism and tribalism náà àfàyà sí. àfa wa sọ fún mi jọ́ rẹ̀ pé wọn ò já mọ wàhálà tí bàbá yìí ṣe ni wọn ò já mọ̀ pé bàbá yìí ṣe wàhálà tó báyìí ni ṣé bóun náà làwọn náà ṣe láti yọ ìta àrójútu rẹ̀. La ilaha illallah. èyí ń jẹ àfáyà sí ní ìfàsára jágbà ní wọ́n fi wá ṣe tíra al-bayyinat tí wọ́n tó bá ní lọ́mọ lọ́dọ̀ mi ihda'an lahu. torí gbogbo tíra tí wọ́n bá ṣe wọ́n máa fún mi ní sùkà wọ́n máa bùn mi ni. ìdíkẹ́ gbádùn ara yín dé. tó ti yé al-bayyinat fi huquqil banin wal banat làáfàá fi wá fi ṣe ìdáhùn fún alájàgbà. níjọ́ tí àfáyà sí ń ṣe wọ́n ṣe ìnáwó kan lọ́dọ̀ wọn ní ọdún tí Markaz pé 60 years tí ma ṣe mistake mo ní rìsáàwù tí mo kọ fún bàbá Alágége lọ Markaz nahadọ lọ wá díẹ̀ ọba mbẹ àìsọ̀tà ara wa ẹ má jà múra lọ́ta èyí táwa ń sọ ni pé ẹ dákun ẹjọ́ mi ìlú ẹjọ́ tòrò ẹ má tò ìtàn lódì ẹ má dàtàn rú ìtàn dàrú bàbá tó nìtàn tẹ́fẹ́ máa rà á bùn yìí wọ́n ti yanjú ọ̀rọ̀ àwọn kalẹ̀ kan tó kù láyé. inna Allah astafa Adama wa Nuha wa ala Ibrahima wa ala Imran àbí ẹ fọwọ́ lórí bọ́ bí ẹ sọ. ala alamin. mi máa kúnlẹ̀ tí n bá ń kí àfáyà sí tí mo jogún lọ́dọ̀ àfá mi tọkọ mi ń ké bàbá Àlàjí Àgbà mo jogún tẹríba lọ́dọ̀ bàbá Àlàjí Àgbà mo sì jogún tẹríba lọ́dọ̀ bàbá tó bí mi lọ́mọ bẹ́ẹ̀ bí ma lóòjọ́ bàbá mi ò ní kọ́ láti kúnlẹ̀ fún àfẹ́ sọ ká àfẹ́ lè rọra kí lè ta kúnlẹ̀ báyìí á ṣe bẹ́ẹ̀ ẹ máa yẹ ara yín káàkiri kẹ́ ẹ máa ṣe báwọn mọ́rin tí ń bẹ lára yín jù báyìí lọ. bọ́ọ̀ bá rí wa tá à ń kúnlẹ̀ fún yẹn kì í ṣe ta ìmọ̀ kan fa àlà mọ́tàn o
àtẹ̀mí àtẹ̀rẹ̀ àjọ máa ké lọ ní o torí pé tàbá níjọ máa ké lọ ní kò ní sí mú jídù kò ní sí mú jámù kò ní sí kọ́ mú sù. òun náà sì làbá gbogbo àtàdáyé lọ bá a jẹ́ pé àmọ́tán náà nìyẹn. àbá ìwọ ló gbé mi yàrá kó máa kí òun so. Inna Allaha astafa Adama wa Nuha. ọlọ́mọ báyà sí jáde gbogbo àwọn àbá wa. ala Ibrahim. ó kún gbogbo àná lọ́wọ́ jù báyìí lọ. ala Imran ala alamin. bí ọdún mẹ́fà méje tá a sì jọ ṣe pọ̀ ìrí nǹkan aráàmù kan lọ́dọ̀ àfáàrí. Ya salam. èmi ń sọ déédéé tí mo mọ̀ pẹ̀lú àfáàrùn ni. ẹ sì ní báyàn ṣe kẹ́ẹ̀dì bó ń ba ṣe wọléwọ̀de láàrin ọdún méjì mẹ́ta tó bá láburú kẹ́tì máa ṣe kẹ́mọ́ gbòòrò rẹ̀. àṣírí ó ti tú. ọlọmọsà kí àfa àfa yìí dàpọ̀ èyí ń wo odidi ọ̀rọ̀ kan ni ó sì wúlò ń gbọ́ pọ́n kí ló wí. Inna Allaha astafa Adama wa Nuha wa ala Ibrahima wa ala Imrana ala alamin. nígbà tá a fa yà sí kú màjálà tí wọ́n ṣe jáde tó jẹ́ màjálà Zumra bẹ́ẹ̀ bá ọ̀rọ̀ pé 2012 tí ma ṣe mistake tẹ́yìn bá lọ wo tíra màjálà Zumra yóò bá rí sáwò mi tí mo kọ́ wá fàyà sí mẹ́ wọ́n yá ni wá sọ tara wa ní súnmọ́ àwọn alájà àgbà náà màjálà tó Zumra súnmọ́ àwọn alájà àgbà náà ní Ìlọrin ọba dénú màjálà ẹ̀ẹ́dàkùn àbáyà sí ẹ̀sà ṣe àdàbíyà tí mo sì wá mú orin àfáyàsìn débẹ̀ wọn ò sọ fún mi pé ṣùṣùṣù máa mú lọ. nígbà téèyàn bá ń lé adìyẹ. ọ̀rọ̀ ṣé ibi tó jẹ́ káyà lọ yìí ọkàn tó mọ̀rọ̀ tó dá wa nípa. níjọ́ náà tí mo mú dọ́dọ̀ wọn tí mo mú dé Zumra lókè kéré bí Majalatu Zumra wàláì mo tó kà á nìkan bí ìjẹta kọ́ ni kọ̀dọ̀ náà lọ́wọ́ tó bá ṣe pé lóòótọ́ àwọn kan bẹ wọn ò tiẹ̀ fẹ́ gbọ́ ohun àdà wọn ò fẹ́ gbọ́ àdà wọn fẹ́ yọ̀dà sí yẹn ni o tó bá ṣe pé lóòótọ́ ní ẹ́tẹ́ẹ̀dì bá ń bẹ́ ńlẹ̀ lọ́dọ̀ tiwa kò yẹ ká gba orin lọ́wọ́ mi dépò kó wọ́n tẹ̀ sí inú Majalatu Zumra àbá yìí kéwú mo fẹ́ mú nǹkan kan jáde dákun ọjọ́ sì ti lọ. astafa Adama wa Nuha wa ala Ibrahima wa ala Imrana ala alamin. nígbà tá a sì wà ní kékèké àníwàsí kan tá à ń lọ ládùúgbò àkọjá wà sí bàbá lókè Àgòdì. Àyà alágodi ni o. wá sí bàbá lókè Àgòdì wá sí táwọn lọ́nà yìí a lọ wá sí a lọ tafsiri kò síjà ẹ má jò díjà ẹ bá lóun fẹ́ sọ díjà dé tọ̀ àwọn ilé wa bá wọ̀ dìmú ilé wa wọ̀ jákàdì níbo ló wí àbá yìí. Inna Allaha astafa Adama wa Nuha wa ala Ibrahim. àwọn kan jọ abáláyé tán yẹn ni àjọ wọn díẹ̀ díẹ̀ àjọ wọn díẹ̀ díẹ̀. ala alamin. bẹ́ẹ̀ yẹn runá wàláyà sọ bẹ́ẹ̀ yẹn bá runá tọ́wọ́ lérí irọ́ aṣọ o. àwọn ò sì fún wa sọ. abáláyé la sì fi hàn jọ bàbá tí ò gba nonsense à ń gbọ́ no nonsense abáláyé ni jẹ́ abáyé òkéwú mọ́ gbogbo. Inna Allaha astafa Adama wa Nuha wa ala Ibrahima wa ala Imrana ala alamin. Zuriyatan ba'duha min ba'din kedele. Zuriyatan ba'duha min ba'din. Wallahu sami'un alim. Abani giriman kai. Ẹni ó bá pàtàkì ara ẹ̀ ni wọ́n máa sọ pé ó ní giriman kai. Ẹni ó bá pàtàkì ara ẹ̀ òun lẹ́ni tí wọ́n kẹ́ gírímọ́ so ti yé ọ yàtọ̀ sí takaburi. kò jọra wọn. òkè wọn rí mi fín. òkè wọn. Inna Allaha astafa
sì máa jọ àwọn ẹni ọlọ́run náà ní àwọn jọ àwọn àbá náà ní ta ni wọ́n náà jọ bí rà rẹ̀ sáwọn jọ sètánì wọ́n jọ sètánì. wa ala Imran ala alamin. akànfẹ́ kẹsàrẹ́ fi hàn kẹfì ṣe tí kẹsàrẹ́ dà sọ̀hún. wọ́n sáré wo orúbọ kọ́rin mo fẹ́ dán padà tí baba alágége rí bá a ṣe 25 years wọ́n ní lámù yunazi wahidun wala ithnani fi jẹ̀mí ìbílàdì Yorùbá dá padà má sọ bẹ́ẹ̀ mọ́ ọ̀rùkẹ́ ìbílàdì Yorùbá baba alágége dákọ̀ ìwọ́n dá tiẹ̀ padà kó o jẹ́ sọ́gbó òwú bẹ̀ kan ẹ̀rìn zọ̀míyà ní gbogbo ilẹ̀ Yorùbá so ti gbọ́ ọ̀rọ̀ tí baba alágége fi jẹ̀mí ìbílàdì Yorùbá lámù yunazi wahidun wala ithnani kò sẹ́ni tí ń bá wọn dùn ún kò sẹ́ni tí ń bá wọn fà á ẹnìkan dépò èèyàn méjì ní gbogbo ilẹ̀ Yorùbá náà mo fẹ́ mú kíní kan jáde mẹ́ a jẹ́ pé jẹ́mi pẹ̀lú ọjọ́ kakuléètì rẹ̀ ó ní pé tọ́rọ̀ bàbá alágége ń tọ́ka sí ni pé bàbá alágége náà fìdí ẹ̀ múlẹ̀ lọ́dọ̀ wọn náà nù pé ilé kéwú bàbá Àlàjí Àgbà ó bẹ̀rẹ̀ ní between 26-27 ó ní kí n sáwò so ti sọ bẹ́ẹ̀ in 1952 lẹni tí ọba wọn fàádé ká sọ bẹ́ẹ̀ ẹni tí ọkọ̀ sí wọn pé bí lágbájá ti rí èmi náà fẹ́ rí bẹ́ẹ̀ ó dé ní 1952 ẹ wá já yọ 25 years ká yọ kúrò nínú ọdún tó ṣáájú 1952 káwọ́ ọdún wo lọ́sẹ̀kù kó o fi ríta kíkọ̀ ọ̀rọ̀ tá a sọ fún ọ́njọ́ ní pé zumra madrasa tu zumra tàbí alkamaliya kìí ṣe ilé kéwù tuntun kìí sì ṣe ilé kéwù kan àtẹ̀mẹ́rẹ̀ ilé kéwù kọ́ tọ́wọ́ àwọn adákọ̀ ilé kéwù tọ́wọ́ àtọ́ yọ kú o bọ́ ọ bá ti fi sí i á ti mọ̀ pé kíní kan bẹ lọ́kàn rẹ̀ tí ò dáa ni. Inna Allaha astafa Adama wa Nuha. Alájà àgbàlá fàgbà. Wa ala Ibrahim. Ẹgbẹ́ bá kúrò ní ọmọ jẹ́ àfàgbà kọ́ máa jẹ́ lọ. Wa ala Imran ala alamin. Àmọ́ lánàá tí wọ́n jọ lò yìí Alájà àgbà Sheikh Muhammad Kamaldeen ní àfàgbà 25 years ẹ̀yọ́ kò láwọn ọdún tó ṣáájú 1952 in 1942 ọdún mẹ́wàá in 1932 ọdún mẹ́wàá ó di 20 years ó kọ ọdún márùn-ún àbí ẹjẹ́ ayọ̀ 2 kúrò lórí 30 nínú márùn-ún okùn mélòó nù okùn mẹ́ta àbí ẹ̀kọ́ ni which is in 1930 nù ẹjẹ́ ayọ̀ mẹ́ta kúrò nù 1930 yóò kù 1927 a jẹ́ pé bàbá alágége rí bá ti pé láti 1927 títí tó fi di 1952 kò sẹ́nìkan tí ń bàlájà àgbà du ìjẹ́ aṣáájú àti ìkọ́nilẹ́kọ̀ọ́ èdè lárúbáwá nílànà òde òní nílànà ìbámu pẹ̀lú ìkọ́nilẹ́kọ̀ọ́ òde òní àájòkó lórí pátákó àáfi chọ́ọ̀kì kọ́ sórí pátákó àájòkó lórí àga àáfi chọ́ọ̀kì kọ́ sórí pátákó àwọ̀ yúnífọ́ọ̀mù kò sẹ́nìkan tó bá wọn dùú láwọn fátírà yìí láti 1927 títí di òun ló jẹ́ ń dàgbà sí 26 because 52 láàrin fàásì ó ti yé àsìkò ọ̀rọ̀ yọ̀hún náà sẹ́yìn dẹ́ ajẹ́mọ́jẹ́ sọ pé láti 26 inú ajẹ́kẹ́ àbálágé náà fìdí àwọn tí wọ́n sọ pé Zumura bẹ̀rẹ̀ ní 1926 ta rìfáàsì ń jò níyìn tí mo kọ́ ti LAK Jimá Ìlọrin the journey so far lọ́ka. Inna Allaha astafa Adama wa Nuha. a jẹ́ pé àkọọ́lẹ̀ tí babalágé kọ yìí ó rí bá sí pé Zumura bẹ̀rẹ̀ ní 1926 sí 27 torí pé wọ́n já mọ̀ pé ẹnìkan kan ọ̀bá wọn dùú ní gbogbo àsìkò yìí níbi akọnilédè lárúbáwá àtàṣe wá sí abánisọ̀rọ̀ ọlọ́run títí tó fi di 1952 yìí ní gbogbo ilẹ̀ Yorùbá ní nǹkan bíi March
2018 March 2018 mo wá sẹ́ndì kíní kan sórí Facebook lẹ́yìn tí ní nfa nínú sí láti lè ka jáde tí mo fi ṣe ìtìbáṣu ọ̀rọ̀ babaláge tí a sọ yìí lamhatul balóyè ní page 70 tán rí fàṣì yìí màá ní hadhihi haqa'iqu ya'lamuha man ya'lamuha ká. هذه حقائق يعلمها من يعلمها ويجهلها من يجهلها. àtẹ̀yìntà sọ́njọ́ ní àtẹ̀yìntà sọ́lọ́ ní àti míì tààtù padà máa sọ àwọn òdodo ọ̀rọ̀ rẹ o òdodo ọ̀rọ̀ tá à ń sọ yẹn tó mọ̀ ọ́n mọ̀ ọ́n ń bẹnu ẹni tó mọ̀ ọ́n tó lè sọ jáde pé bó ṣe rí nu ń bẹnu wọn tó yẹ pé n ti ń ṣẹlẹ̀ nù lú ọ̀dà ẹlákẹ́ yóò kàn máa ṣe hùn ọba sọ tọ́ ọ̀jáde kọ́ mọ́gbó tọ́ ọlọ́pàdé ọlọ́run o ẹ máa ṣe hùn òun náà sì mọ̀ pé èyí tẹ̀ ń wí kọ́ lọ́kọ̀ rẹ ti àmọ́ kò lè sọ ya'lamuha man ya'lamuha ẹni tó mọ̀ ọ́n mọ̀ man ya'lamuha wa yajhaluha ma yajhaluha. ẹni tí ó sì mọ̀ ọ́ mọ̀ linurji'a al-fadla ila dhawihi. láti lè dá ọlọ́pàdà fẹ́ni tó lọ́lá èmi ni mo lọ́wọ́ eléyìí o. wa ya'khudha kullu wahidin minna nasibahu min al-fadli. ìntọ́lọ̀ ń bá pín ka kálukú ó dì í mú wàá mẹ́yà. walillahi fi khalqihi fadailu. ọlá ọlọ́run pọ̀ bẹ́ẹ̀ bá lọ ọ̀dọ̀ àwọn zùmúrà tí a bá wọ ọlá tó dá wọn lọ gbá ìlú ọdẹ tẹ́lẹ̀ yóò sì fẹ́ máa játọ́. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ bá kú ọmọ ẹ̀ tó bá tún lọ bòmíì náà bẹ́ẹ̀ bá kú ọlọ́dọ̀ ẹnìkan tẹ́ bá rẹ́nìkan ní ti ń sọ̀rọ̀ tẹ́ o gbá ọlọ́run náà lọ kí ẹ tó báyìí. kọ́dà ń bí ẹ wà. tẹ́lómìnà bá tún wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ tó máa rí pé tẹ́nìkan la ló ṣe kí nílẹ̀ kẹ̀tì ẹ̀yìn mọ̀ tó yàtọ̀ ọlá ọlọ́run pọ̀ kan ni tí ò jọra wọn. ìsìn ṣe tẹnìkan lọ́wọ́ pé ọmọ ṣe tẹlómi. wa aqulu mithla ma qala al-allamatu al-Ilori wa azidu idahan wa ifsaha. nínú bí bàbá wa Àgbàlá Gẹ́gẹ́ ti sọ́nu tíra lamhatul balóore mi náà fẹ́ sọ bẹ́ẹ̀ àmẹ́mi ó tún fi díẹ̀ kún láti lè jẹ́ kí n tó rú àwọn kan lójú ó kílíà sí wọn. 2018 March òun ni kọ́ lọ́wọ́ lórí Facebook ni mo sẹ́ndẹ̀ nabagha sheikh Muhammad lórí page Alhaji Abubakar Ilehoro ọba mẹ́. nabagha sheikh Muhammad Kamaluddin Habibullah al-Adabi fil ulum al-arabiyya nutqan wa ta'lima. bọ́ọ̀ bá ti ń gbọ́ ó ti máa rí pé àwọn ti máa ráwọn àlékún tó wà ń bẹ̀ sí tí mo kà lẹ́ẹ̀kan tó jẹ́ ti Baba Láyége bọ́ọ̀lù orí àbá yìí. nabagha sheikh Muhammad Kamaluddin Habibullah al-Adabi fil ulumi al-arabiyyati nutqan wa ta'lima. bàbá Alhaji àgbà Dángájíá nínú àwọn ìmọ̀ èdè Lárúbáwá níbi ká sọ àti ká kọ́yàn. hatta adhasha jami'a mu'asirihi. àti túlẹ̀ kan. a'jaza man qablahu wa at'aba man ba'dahu. àti túlẹ̀ kan. wa baqiya fi dhalika al-midan 30 am akthar min rubu'i qarn. ayiwa tún wí kí n gbà fà yìí. wa baqiya fi dhalika al-midani 30 ama akthar min rubu'i qarni. nímọ̀ ìdánì tá à ń sọ̀rọ̀ báyìí bàbá wa Alhaji àgbà ṣẹ́kù ń bẹ̀ fún 30 years tí ń túmọ̀ sí pé ó pọ̀ ju rúbò kọ́rínì tí bàbá Àgbàlá Gẹ́gẹ́ tọ́ka sí lọ. Ya salam. ìwà sàlàyé ara mi ọ̀rọ̀ mímọ̀ là ń sọ̀rọ̀ báwo 30 years ti pọ̀ ju rúbò kọ́rínì lọ akthar min rúbò kọ́rínì bóòlù tí wàá jẹ́ bẹ́ẹ̀. má gbàgbé pé mo sọ fún ẹ níjọ́ níyì pípẹ́ tó bá wọnú tíra Islam fi Nàìjíríà ní page 152 ọba bíi tí bàbá Àgbàlá Gẹ́gẹ́ tí wọ́n fi tán ti sọ̀rọ̀ àwọn ilé kéwú tó kọ́kọ́ wù ṣáájú kó tó di pé àwọn bàbá wa Alhaji àgbà dé wọ́n dákọ̀ bàbá wa Sheikh Muhammad Mustapha Afandi asọ́fún wa náà ń jò ní wọ́n dákọ̀ Sheikh Abdulkarim Torobalisi akàfún wa ń jò ní wọ́n á dákọ̀ àfáàgbà Sheikh Tajul Adabi náà àmọ́ wọ́n á jẹ́ yíwa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí nítorí pé wọn ò nílé ẹ̀kọ́ wọn ò ní ilé ẹ̀kọ́ ilé kéwú wọn ò ní building tí wọ́n kọ́ kalẹ̀ ilé wọn ni wọ́n ti ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ní ilé kéwú wọn parẹ́ ńgbà tó wọ́n sí mọ́. Allah.
onífin ní lidhalika zalat atharuha bimawtihim nígbà àwọn òsì mọ́ ìlẹ̀kẹ̀ wọn parẹ́. ghayra tajil adab alladhi khallafa tilmidahu ash-shaykh Kamaluddin yàtọ̀ sí àfàgbàṣẹ́ òtán jàlábì tó fọmọ kéwù rẹ̀ lẹ̀ tó kọ́ ẹ̀ ń jẹ́ Kamaluddin alladhi dhalla yuwasilu juhudahu ẹ̀ tó ṣe pé dhalla yuwasilu juhudahu ó di ẹni tí ń ṣe continuation tí ń bá ìgbìyànjú àfáà rẹ̀ lọ tá à ń bá ń ṣe sọ̀rọ̀ muwasalatul juhud continuation là ń sọ̀rọ̀ báwọn ó túmọ̀ sí pé kí ní ìyẹn gẹ́rù mú kọ̀tà kò fìgbà kan já kò fìgbà kan dúó tàbá sọ̀rọ̀ continuation tí wọ́n bẹ́nu kàn yẹn ipe wọ́n continue sẹ́tà àfá àwọn gbé kalẹ̀ àfá àwọn sì kú ní 1922 àjẹpẹ́ àwọn amú 1922 báyìí 1952 nù tàbá mú 1922 báyìí 1952 wọ́n náà kà lọ́dọ̀ ẹgbẹ́ 30 years ni òun lọ́pàá tó yẹ mi sọ pé wà bá kìíyá الشيخ محمد كمال الدين في ذلك الميدان 30 عاما ló jẹ́ mi ó pè ní 30 years ipe ó ju rúbù kọ́rìnì lọ. أكثر من ربع قرن. àmọ́ gbogbo ẹ̀ kò sí ìtọ́ta kóra wọn. أي نحو ثلث قرن. kò sí ìtọ́ta kóra wọn. àtàwọn tó pè ní aláwọn kan sọ pé 1923 babalájà gba bẹ̀rẹ̀ ilé kéwú Zumra lẹ́kọ̀ọ́ tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ní 1925 nílọrin tá a bá wo gbogbo ẹ̀ náà á padà rí i pé ojú kan náà gbogbo ẹ̀ náà kú sí. ìsídà rúbù kọ́rìnì wá ní o ìsídà thuluth kọ́rìnì ni tó ṣe gbọ́ pọ̀ ju rúbù kọ́rìnì lọ èyí yóò tó lè wò kọ́ jẹ́ náà tí ó tẹ̀yẹ wọ́n náà rí i pé al-fadlu للمتقدم. náà ìwọ ló wí. أكثر من ربع قرن أي نحو ثلث قرن. ولم ينازعه واحد ولا اثنان في جميع بلاد يربى بل صار مثلا يحتذى ولم يبق من معاصره من لم يتعثر به أو لم يقتبس من أساليبه في بلده. وفي عام 1952 nígbà tó wá di 1952 miladi إن صحت نسبة التاريخ tí déètì yẹn bá correct gẹ́gẹ́ bí n ta tọ́ka sí níjó ní. جاء من ينازعه في الميدان. ìgbà òun lẹni tí ó bá wọn ṣe fanfa ṣẹ̀ṣẹ̀ wá dé. Allahu akbar. ẹni tí ó bá wọn du èmi náà fẹ́ jọ́ mo fẹ́ dàbí rẹ̀ wá dé. بعدما احتذاه. lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́pì wọn tí wọ́n ti tẹ̀ lórí pa wọn. وتأثر به. tí wọ́n sì ti wọ́n ti ní ìṣesí bàbá Àlàjí Àgbà wọn ó ti lapa lára wọn. ìṣesí bọ́lọ̀ ti ṣe bàbá Àlàjí Àgbà wọn ti lapa lára wọn. bí bàbá Àlàjí Àgbà ní ti jẹ́ ó ti lapa lára wọn. tí wọ́n wà wọn náà pé bó ti rí èmi náà fẹ́ rí bẹ́ẹ̀. واقتبس من أساليبه والفضل للمتقدم. اقتبس من أساليبه táwọn náà wá bọ́rọ̀ àwọn nǹkan kan wọ́n yá àwọn nǹkan kan wọ́n mú àwọn nǹkan kan lò nínú àwọn mẹ́tọ́ọ̀dù tí bàbá Àlàjí Àgbà ń lò níbi àkọ́mọ àti bí àṣewàṣe ẹ dákun gbogbo ẹni tó bá lámọ̀ náà ẹ lọ béèrè lọ́dọ̀ wọn. níbi àkọ́mọ bàbá Àlàjí wò Àlàjí Àgbà níbi àṣewàṣe babalágége wo Àlàjí Àgbà yìí sọ pé wù babalágége wo akramakallah babalágége wo Àlàjí Àgbà níbi àkọmọlédè Lárúbáwá babalágége wo Àlàjí Àgbà níbi àṣewàṣí babalágége wo Àlàjí Àgbà tó rà gbọ́ pé àkọ́kọ́ ohun tí babalágége kọ́kọ́ fi bẹ̀rẹ̀ wá sí ohun bàbá Àlàjí Àgbà ni lọ́dún náà ní Kírun ni bàbá wa Ebi Salahuddin àwọn ni wọ́n wà ní àwọn tó jálẹ̀ sí fún ọjọ́ náà agbóbe bàbá Ebi Salah ń bẹ lákọ́ ọ̀nà jáde wọn pẹ́ o ọba ti déwájú ilé Àlàjí Àgbà ilé tó fèsì wọn lẹ́gbẹ̀ẹ́ ilé Sókótó ilé Ebi Salah ó béèrè ń bẹ náà ń bọ̀ lórí afáì. wala yakhfa ala man lam yaltabis wala yaqid alayhi. ẹni tí ó bá ní dọ̀rọ̀ rú بعد المسافة بين 1992 ẹni tí ó bá ní dọ̀rọ̀ rú níta ń sọ yìí gbọ́dọ̀ yé ó sì gbọ́dọ̀ mọ̀ pé ìyàtọ̀ tí ń bẹ láàrin 1992 sí 1992 kìí ṣe gbẹ́ 1952 1922 I mean 1922 kìí ṣe gbẹ́ 1952. زملائي في طلب العلم gbogbo àwọn tá à ń jọ ń kẹ́kọ̀ọ́
وشركائي في ọ̀rọ̀ tí mo البحث kọ́ ni o ọ̀rọ̀ tí mo kọ́ là ń rí fà sí o. زملائي في طلب العلم gbogbo àwọn tá à ń jọ ń kẹ́kọ̀ọ́ tá à ń jọ ń jọ ọmọ kéwù tó láwò kó ọlọmọ kéwù dòní. وشركائي في البحث àtàwọn tá à ń jọ ń ṣe research. ليقرأ كل واحد منا ẹja لمحات البلوغ ẹja lọ ka àwọn tíra Lamhatul Ballough ká lọ ka dáadáa. بكل معاني النظر ká sì wòye sí والتفهم ká wòye sí ká sì ronú sí ká sì gbọ́ yé. وكتاب الإسلام في نيجيريا àti rìfáàsì ń jẹ́ òní àti Islam ní وكتاب Nàìjíríà نظام التعليم àti rìfáàsì gbogbo eléyìí ń jẹ́. وغيرها من المراجع في هذا الميدان àtàwọn nǹkan míì náà nínú àwọn mọ̀rọ́jù tí ń rìfáàsì كتبا وأبحاثا àtàwọn tíra àtàwọn research العربية èyí tó والغربية jẹ́ ti Lárúbáwá àti èyí tó jẹ́ ti English. tẹ́ ẹ bá lọ wo inú tíra ilé kejì mọ̀ tí mo rìfáàsì lẹ́ẹ̀kan ń rìfáàsì pé in 1941 ni bàbá wa Àgbàlá Gégé pàdé Sheikh Adam Namaji wọ́n sì lóṣù mẹ́fà lọ́dọ̀ wọn tí wọ́n fi kéwú 1941 mo fẹ́ kó sí pọ̀ máa ní o 1941 ni bàbá wa Àgbàlá Gégé LAK Jimoh Ìlọrin the journey so far lọ wo bẹ̀ ní page 450 kíní kan ló wà so ti yé wọ́n rí fáàsì pé in 1941 ni bàbá wa Àgbàlá Gégé pàdé Sheikh Adam Namaji wọ́n sì lóṣù mẹ́fà lọ́dọ̀ wọn. In 1946 ni bàbá wa Àgbàlá Gégé lọ sí Masar kò sí tí wọ́n bá lọ Masar wọ́n lọ kéwú sí ni. àníyàn pé ọ̀kúnkúndùn mímọ̀ ìbàbàrà mímọ̀ ìkọ́ ìmọ̀lé kan pé èmi náà fẹ́ jọ àwọn kan òun ni wọ́n bá lọ́jọ́ náà. rahimallahu al-allamatayn rahimallahu al-allamatayn al-allamatul Ilorini wal-allamatul Adabi. ọlọ́run bá ṣàlékún yọ́nú rẹ̀ fún wọn ó bá ṣàlékún kí àti ìgẹ̀rẹ̀ fún wọn albarikola nabi Muhammad sallallahu alaihi wasallam ká tó máa lọlé. níjọ́ Sunday tó kọjá yìí kí ni déètì lọ́mọ jẹ́ òun kí ni déètì òní níjọ́ Sunday tó kọjá yìí tó gbogbo nǹkan pẹ̀lú déètì ni o mo sọ fẹ́ nìkan jọ ni mo ní ìjáde wa tá a jáde kì í ṣe pa àṣàṣe jáde o àdàkọ̀ tó bíi ipe ní June 22 làṣàlábàpàdé fídíò kan lórí Facebook tó sì wá challenge wa pé ẹni ọba lẹ́rìí kó mú jáde kíní kan lónìí ọkọ̀ dání sọ̀mí tó bí jáde wa nù o kì í ṣe pé bóyá wa kàn ṣàdédé jáde o àwọn ṣàdédé jáde níjọ́ Sunday kí lẹ́nu fún déètì tẹ́lẹ̀ bọ́ sí on 5 July 2020 òun ni Abubakar Hassan Muhammadu Raji Eleoro Al-Adabi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àwọn olólùfẹ́ mi nínú wọn ni Sheikh Abdul-Jalil Isa Usama àti Sheikh Abdul-Yaqin Muhammad Al-Awwal àfàwọn alámọ́yọ̀ al-Imam àtẹnikẹ́ni àtẹnikẹ́jì mọ́ náà ni wọ́n ti di mọ́mù àfàwọn Abdul-Jalil Isa Usama ìmáàmù ni àfàwọn alámọ́yọ̀ ìmáàmù ni wọ́n àwa wọn ni la lọ sí Abẹ́òkúta ní ààfin Aláké tí wọ́n sin bàbá wa àfa àgbà Sheikh Tajul Adabi sí a lọ ṣe ziyara wọn ní ìpàrà ẹlẹ́ẹ̀kejì ó ṣeun a ti lọ kan ní 2015 a sì máa lọ náà ni a máa lọ ṣe ziyara àfa wa má sì sí àwa mọ́nú àwọn tí wọ́n ń sin sàárè àwa makéwu àwọn òsínú àwọn tó lè máa sí síkúsí amakéwu a sì tọ́ ó sì yé wa a sì tẹ̀lé fẹ́nu don't ever mention us among of kuburiyin people please okay so ti yí ọ máa fi yín òrò pé àwa náà kuburiyin àwọn òsínú àwọn kuburiyin ni o ànábì kọ́kọ́ gbé wá pé ẹ má lọ bẹ̀ sàárè wò ní sunnatu muhammadiyya nu ẹ má lọ bẹ̀ sàárè wò nígbà tó ti padà yá ànábì ní ẹ máa lọ bẹ̀ wò zuruha fa innaha tudhakkirukum al-akhirah á lọ ṣàdúrà fáńtì bẹ́ẹ̀ a bá ṣàdúrà fún wọn tán á fi iṣẹ́ ọlọ́run tí ń bẹ lára wọn bẹ lọ́hùn kì í ṣe pé àwọn sọ fún wọn pé àwọn ni wọ́n lè ṣe nǹkan kan fáwa sọ ti yé kì í ṣe pé àwọn sọ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé a máa lọ ṣe ziyara wọn àjogún yìí náà lọ́dọ̀ àfa wa ni ọlọ́mọ bídí àtọ́wà tó mọ́ ìwọ̀n kan mi
wàhálà gbèsè ayé tiẹ̀ wọn. àwọn ń bọ̀ lójú ọ̀nà níjọ́ náà èdèjọ́ ni náà ni alọ́njọ́ náà àti ìdẹ́njọ́ náà àwọn ń bọ̀ níjọ́ náà à ń bọ̀ lójú ọ̀nà níjọ́ náà òun ni wáyé wá dé mo wá kọrin fún súnmọ́ àwọn alájà àgbà súnmọ́ àti mo ti jáde tí mo sí fún ọ níjọ́ ní pé mo lọ ọdún 8 mo fi kẹ́kọ̀ọ́ ń bẹ̀ sáà ní tìdáyé ni mo ti bẹ̀rẹ̀ kíláàsì ọdún 2 sí ní tìdáyé lọ́dún náà torí tìdáyé wa náà ní súnmọ́ náà lónìí náà sì ti di ọdún 3 ìdádé ọdún náà ọdún 3 ni sánáwì ọdún náà ọdún 4 ni nígbà táwọn fi ń bẹ lé kéwú ẹlòmíràn ló wọ́n gbọ́ orí etí gbọ́ náà nù ni ìdádé ti wà lọ́dún 4 ní àwọn ìdílé kéwú lọ́dún náà á sì àríwá change sílábọ̀sì wọn ìdádé ọdún 3 ìgbà táwọn wà ń lé kéwú sánáwì ọdún 4 ni kó tó padà wá di kó tó padà wá sọ sílábọ̀sì wọn di ọdún 3 padà ní 2001 kọ́ni àbí 2000 ọ̀kan méjèèjì wá yìí wá dé mo fẹ́ sáré kó mo fẹ́ kó ka orin náà ẹ bá ń wo jáde yá zumurati inni ataytuki ma malaktu jami'an mọ́tíláwò rẹ̀ mú pọ̀lú wí. يا زمرتي إني أتيتك بما ملكت يدي. ìwọ fẹ́ tún ti ọ̀rọ̀. يا زمرتي إني أتيتك ما ملكت جميعا. إني أتيتك ما ملكت جميعا. روحي وعلمي كله. وعلمي كله. روحي وعلمي كله. روحي وعلمي كله. يا زمرتي إني أتيتك بما ملكت جميعا. ما ملكت جميعا. روحي وعلمي كله. روحي وعلمي كله. ما دمت منك رفيعا. ما دمت منك رفيعا. يا زمرتي إني أتيتك ما ملكت جميعا. روحي وعلمي كله. أكرمك الله. ما دمت منك رفيعا. ما دمت منك رفيعا. روحي وعلمي كله. ما دمت منك رفيعا. يا زمرتي. يا زمرتي إني أتيتك ما ملكت جميعا. إني أتيتك ما ملكت جميعا. روحي وعلمي كله. ما دمت منك رفيعا. ما قال كنا ما تشوفونه. ملابسك جلت. aṣọ funfun la tọ rẹ. غير اللباس منيعا. aṣọ tí téèyàn máa wọ̀ téèyàn máa ṣọ́ra ni. kò sẹ́ni tí ọ̀wọ̀sọ funfun tí ò ní ṣọ́ra fẹ́po. kò sẹ́ni tí ọ̀wọ̀sọ funfun tí ò ní máa ṣọ́ra fún kí nǹkan má dà sí àlà rẹ̀. wàdànà ìsàn wàṣẹ̀níyà. látẹ́kìbàlì rẹ̀ kí ló gbé yìí. látẹ́kìbàlì nànàkà ìsàn. wàdànà ìsàn wàṣẹ̀níyà. عسل يمد من اللبي بلا أولاك نبيعا ويديرها من بعده شيخ الكمال تبيعا
ويديرها من بعد شيخ الكمال تبيع bíkìní lìtùkúlà sàádàtì. من قبل كنت خضوعا ayé ọmọ wa tẹ́lẹ̀ súnmọ́ àlọ́lọ́run lò tó wá di بكني kan. لتكل سعادتي ọlọ́mọ sábà ń kẹ́ àbá alájà gbà gbogbo àlùkí àmọ́ wọn. كنت خضوعا wọ́n ṣe dáadáa lára mi púpọ̀. بكني لتكل bàbá alájà gbà ọlọ́run lò wọ́n fún mi púpọ̀. قبل كنت خضوعا mo ti sọ mi kánjọ ní ìgbésẹ̀ tí bá sàlùbáríkà alájà gbà ni ọ̀kadà lẹ́lẹ̀ mi ọ̀bá máa dùn kíní. أظهرت كل Yàrá lẹ́lẹ̀ mi ọ̀bá máa ṣe. ọlọ́run ro bíbí wa kò mọ́ títọ́. رفعت وضيعا asilo ń bọ owó lọ wí rí àbá yìí. عاصل يمد من اللبيب إلى علاك نبيعا ويديرها من بعدي kí ẹ ṣe gba mọ́ríkọ̀ ọ̀bí. شيخ الكمال تبيعا bí wàá nù ni wọ́n jáde láìpẹ́. بك نلت كل سعادة من قبل كنت خضوعا أظهرت كل خبيئة àkọ́kọ́ orin tí ń kọ́ láyé. حقا رفعت وضيعا 2001 ni mo kọ́. أظهرت كل قصيدة بأكملها. خبيئة èyí tí máa ń kọ́ àwọn ẹsẹ̀ méjì ẹsẹ̀ mẹ́ta tẹ́lẹ̀. حقا رفعت وضيعا واو لم بناسي. تعلمت أكتب شعرا ونثرا. لم تعلم الطلاب تكفيرا ولا تبديعا tó àárín ìhun kékin gbọ́ àbáyé. لم تعلم الطلاب تكفيرا ولا تبديعا لم تعلم الطلاب تكفيرا ولا تبديعا tó ń wí kí n gbọ́. لم تعلم الطلاب تكفيرا ولا تبديعا لم تعلم الطلاب تكفيرا ولا تبديعا ìrẹsùmúra. لم تعلم الطلاب ọkọ yẹn ní ká máa pè yẹn kèfèrí. تكفيرا eléyìí kèfèrí tọ̀hún kèfèrí èyí ọ̀wọ́ náà tọ̀hún ọ̀wọ́ náà. wàsàtíyà ní súnmúra gbé lọ́wọ́. طلاب تكفيرا ولا تبديعا wàsàtíyà ní súnmúra gbé lọ́wọ́. يا سلام òun lọ̀kan nínú àwọn àfa àgbà nílẹ̀ lárúbáwá ló fi ròyìn bàbá alájí àgbà tó wí kí n gbà báyìí. لم تعلم الطلاب تكفيرا ولا تبديعا لم تعلم الطلاب تكفيرا ولا تبديعا ẹ̀kẹ́ mọ̀sọ́lá ẹ̀kẹ́ gbẹ́ náà àfa àtẹ́sọ̀ alájí àgbà mọ́ lọ́pọ̀ ọmọ kan mú díẹ̀ mọ́ wí bí méjì àbí mẹ́ta. àfa wa asheikh asayid fuad mahmood tó jẹ́ sẹ̀fíìrù jùmọ̀ríyàtì mísìlẹ̀ àràbíyà bí nàìjíríà ambassador tí wọ́n mú wá sí nàìjíríà ní 1991 òun ló sọ̀rọ̀ yìí ó ní Kamaluddin faqihul wasatiyya fi asrina Kamaluddin faqihul wasatiyya في عصرنا bẹ́ẹ̀ni ọba nílé kéwú bá ti rí ni tí ń bẹ́ẹ̀ náà ó ṣe máa rí. لم تعلم wasatiyya ní súnmọ́ra ń kọ́ yàn. طلاب تكفيرا ولا تبديعا àbí tó bá gbọ́ tí àbọ̀ bá ní ọlọ́wọ́ jámọ̀ ní ọlọ́wọ́ tó ń sọ̀nà. تكفيرا ولا تبديعا àbá wa kì í háná. يا سلام àbá wa kì í ṣe kí n mo wí. وكيهنا yad'u ila rabbihi bil hikmati. والموعظة الحسنة ká pè yàn síwáàsí ká bá yàn sọ̀rọ̀ ọlọ́run tí ọ̀fẹ́ gbọ́ tẹ́lẹ̀ kó sì kọ́ máa jó kínú rẹ̀ máa dùn pé ọ̀rọ̀ ni bàbá yìí sọ dáadáa yìí. لم تعلم الطلاب تكفيرا ولا تبديعا لم تعلم الطلاب تكفيرا ولا تبديعا nígbà tó di 1997 ẹni tó jẹ́ Raisul Ba'thatil Azhariyya àjọ náà sí Nàìjíríà l'Àbújá bàbá náà lọ́n bá ṣe dáadáa fún torí ní olóore mi lọ́wọ́. آمين
Sheikh Umar Alhaj Abdulsalam òun lọ sọ̀rọ̀ ilé ọ̀rọ̀ ibi tó bá kéwú dé òun ló bí o. lamutu ulimi tulabadek fi ọ̀hún wàlá tabdi'a. lamutu ulimi tulabadek fi ọ̀hún wàlá tabdi'a. ó ní Kamaluddin yumathilu al-qiyadata al-hakima في مسيرة التأصيل والتجديد والتوحيد. يا سلام. عمر Sheikh Umar Alhaj Abdulsalam tó jẹ́ رئيس البعثة الأزهرية ní 1997 òun ló sọ̀rọ̀ náà pé Kamaluddin bàbá alájẹ́ àgbà يمثل القيادة الحكيمة á fi wọ́n wé adarí tó jẹ́ ọlọ́gbọ́n tọ́gbọ́nú tọ́gbọ́n ta في مسيرة التأصيل níbi ìrìn àjò nǹkan ìpìlẹ̀ wàtàjìdìd àti nǹkan ìgbàlódé wàtàwhid àti mọ Ọlọ́run lọ́kan. Allahu akbar. ó wí mọ́ ní àbáyé. lamutu ulimi tulabatak fi wala tabdi'a. lamutu ulimi tulabatak fi wala tabdi'a. azharti kulla khabi'atin wí àbáyé. أظهرت كل خبيئة حقا رفعت وضيعا. أظهرت كل خبيئة حقا رفعت وضيعا. أما الدكتور فضل خلود مدير مكتب رابطة العالم الإسلامي في نيجيريا ní 1994 ó ní Kamaluddin alimun mujahidun. Ya salam. kò sì mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ kò mú dà lọ́wọ́. lamutu ulimi tula. ibi tá a ti yà lọ ni pé bẹ́ẹ̀ ni ó ní ilé kéwú bá ti rí náà ní ilé kéwú ó rí àtàwọn tí ọmọ jáde ń bẹ̀. a máa pè ní kèfèrí ọwọ́ náà kò sínú ṣe sí wọn. lamutu ulimi tulabatek fira wala tabdi'a. eléyìí bídíà tọ̀hún bídíà gbogbo ẹ̀ bídíà kò sínú ṣe sí rẹ̀. wa balagiti sinna rushdi mumadarisin wa yufu'a. wa balagiti sinna rushdi mumadarisin wa yufu'a biki. àfa yìí yakitadi kullu limada. tó ẹsẹ̀ ń wí kó tó bọ́ sórí méjì náà lọ́wọ́ wí pọ̀ bí méjì ń pọ̀. àwọn èèyàn ń gbọ́ àwọn èèyàn ń gbọ́ lágbàáyé. mumadarisin wa yufu'a biki yakutadi kullu limada. risina wa'ati tanwi'a. ẹsẹ̀ méjèèjì òun ni mo tún fẹ́ gbọ́lẹ̀ kẹsì àfa yìí. wa balagiti sinna rushdi ilé kéwù súnmọ́ra ẹ̀sẹ̀ ilé kéwù kékeré. ilé kéwù bàbá alájà àgbàlá rìn bá sí. wàyún fún wa biki yaqtadi kullu limada. òun náà ni gbogbo ayé wò kọ́ ṣe. risina gbogbo ilé kéwù. àti tanwi'a. láwọ̀ àti tanwi'a ilé kéwù súnmọ́ra wa yẹ tuntun. ya salam. Shamsuddin ọbẹ̀rẹ̀ bàbá alájà àgbà látara ìníkèéta abẹ́rẹ́ látara ìṣègùn mo wí látara ìníkèéta ọ̀pọ̀lọpọ̀ ilé kéwù náà á bẹ̀rẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wà á ti tanwi'a. wa balagiti sinna rushdi mumadarisi wa yufu'a biki yaqtadi kullu limada. risina wa'ati tanwi'a. tubala wale aridiha. on the 5 oṣù keje tí ń darí ọ̀dọ̀ àfàgbà pọ̀ tí mo lọ sí síyá òun ni á ti bàrẹ̀ wá. tubala wal ardiha wal kaumi ayambu'a. nígbà tó ti ṣe on 6 nígbà tó di on 6 July 2020
náà látún lọ ṣe ìyára bàbá alájà àgbà náà lẹ́yìn Ya salam. bàbá alájà àgbà tá à ń sọ̀rọ̀ wọn yà lọ àṣetà àfà wa àtúnwá ṣètà àfà wa. Tuba laha wa li ardiha. àṣàdúrà fún àti àlùbáríkà bọ́ọ̀lù ti ṣe ń bẹ lọ́hùn kọ́lájà lọ́sà ti lánú ayé kọjá àlùbáríkà wọn máa gbèrú sí kásì mẹ́jà bọ́ ká mọ̀ ṣubú ká mọ̀ sì ṣe. wa li ardiha wa li kawmiha yanbu'a. tó bá rí bẹ́ẹ̀ Allah 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 ma lana maula siwallah Allah 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 ma lana maula siwallah. Allah 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 Allah. tó gba tó bá jẹ́ ọmọ Zumura ó mórí tí nǹkan. maula siwallah. àfẹ́ntì ọ̀bá wa lè tó lóbi. Allah Allah Allah. ma lana maula siwallah. Allah 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 ma lana maula siwallah. Allah 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 Allah. ma lana maula siwallah. Allah 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 Allah. ma lana maula siwallah. ìṣíbìrú lọ́lọ́run wí wàsọ́bìrú lolúwa wí wàrọ̀bìtú lọ́lọ́run wí ìwà àdàbíyà ní pẹ̀lẹ́ ẹni tí ń ṣe jàgídíjàgan kì í sọmọ lẹ́yìn kàmọ́lì. Allah 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 Allah. ma lana maula siwallah. Allah 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 Allah. ma lana maula siwallah. ìṣíbìrú lọ́lọ́run wí wàsọ́bìrú lọ́lọ́run wí wàrọ́bìtú lolúwa wí ìwà àdàbíyà ní pẹ̀lẹ́ ẹni tí ń ṣe jàgídíjàgan kì í sọmọ lẹ́yìn bàbá wa. Allah 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 Allah. ma lana maula siwallah. Allah 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 Allah. ma lana maula siwallah. ọlọ́mọba àṣàlékún ẹnu rẹ̀ fáfá àgbà ṣéfù tágbà rẹ̀ bì Àmín. ọlọ́mọba àṣàlékún ẹnu rẹ̀ fún bàbá wa alájà àgbà Àmín. ọlọ́run gbogbo àwọn ọmọ kéwù wọn tí wọ́n ti lọ pẹ̀lú wọn gbogbo àwọn ọmọ bíbí inú wọn tí wọ́n ti lọ pẹ̀lú wọn ọlọ́mọṣàbá kẹ́hùn wọn papọ̀ àgbáríkọ́lá Nabi Muhammad gbogbo àwọn ẹni ọlọ́run bàbá Shehu Nasir Al-Kabari èrí bàbá náà rí láyé lẹ́lẹ́ fọ́tò wọn mórí àmọ́ mo fẹ́ràn bàbá náà dò nídọ̀la bẹ́ẹ̀ alájà àgbà ni wọ́n pín ìfẹ́ wọn sí mi lẹ́nu Allah. àti bàbá Nasir Al-Kabari àti bàbá Alágége ẹnu alájà àgbà ọ̀rọ̀ wọn ló bífẹ́ àwọn méjì sí mi lẹ́nu Ya salam. òun ni tí wọn náà bá fẹ́ máa bá àwọn ọmọ ilé kéwù rẹ sọ̀rọ̀ máa wọ́n tọ́wọ́n fi bá wọn sọ̀rọ̀ wọ́n bá sọ̀rọ̀ àbá kan fún wọn máa wọ́n tó fi sọ fún wọn wọ́n bá ròyìn wòlé ọlọ́run kan máa wọ́n tó fi sọ fún wọn torí pé tó bá sọ fún wọn nílé gbin ọ̀tá sínú ẹ̀mí wọn gbà tó bá sọ dáadáa wọ́n bá sì sọ dáadáa yóò gbin ìfẹ́ sínú ẹ̀mí wọn. bàbá Shehu Nasir Al-Kabari ọlọ́mọba àṣàlékún yọ́nú rẹ fún wọn bàbá àgbà Ndásàlátì ọlọ́mọba àṣàlékún yọ́nú rẹ fún wọn bàbá wa àgbà nílé ẹlẹ́hà ọlọ́mọba àṣàlékún kí á ti gẹ̀rẹ̀ fún wọn bàbá àgbà nílé wíìdì ní elégbò ọlọ́mọba àṣàlékún yọ́nú rẹ fún wọn bàbá wa àgbà gbọmọ ọlọ́mọba àṣàlékún yọ́nú rẹ fún wọn gbogbo àwọn afáà tí wọ́n ti lọ ṣáájú tí ọlọ́mọba akẹ́ ogun apapọ̀ bàbá Sheikh Alim bá yọ́nú sí wọn gbogbo àwọn tá a lẹ́tọ̀ọ́ kásádùá fún bá yọ́nú sí wọn alibarika gbogbo àwọn tá a dákọ̀ ìdá kan sàfihàn ẹnì kọ̀ọ̀kan wa náà ọ̀là àmín ọ̀là àmín ọ̀là àmín ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا وأنت راض عنا اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أنت به أعلم منا إنك على كل شيء قدير ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا افرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.